the same last year yẹn ni àwọn Fúlàní pa àwọn ọba nípakúpa tẹ máa rántí mo sì rántí ọba 6 àbọ̀nba 5 dẹ̀ ni wọ́n bó jẹ́ yẹ kankan nígbà tí wọ́n rí báyìí mo ní wow olúwa o àṣebáyìí ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe bí Gbẹ́ngà Adébóyè àṣebáyìí ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe dùn tó so I love am like that yo I like it like this so make dey go like this so ṣé nígbà tí wọ́n máa yọ gbogbo ọba tó bóyá ojú wọn máa là mo sì tún gbọ́ fìrìfìrì pé àwọn ọba kan wọ́n lọ ń dìtẹ̀ wọ́n Sunday Igboho wọ́n ní báwo lọ ṣe máa ń sọ̀rọ̀ yìí náà o báwo lọ ṣe máa ń kọrin yìí pé kinní kan ó tó tẹ́ ó fẹ́ tẹ́ kinní kan mi ṣàmọ̀rọ̀ mi mo rìn yẹn má bínú ẹ wò ẹ kàn rí pẹ́ẹ́rì pa mí ni ọ̀rọ̀ tí mo sọ́njà náà bí ẹ̀rín mo ṣe sọ́njà náà o ok so ẹ jẹ́ kí n play fún wa jàre Ọlọ́run ṣàánú ẹ̀yin ọba àwọn máa yọ yín dànù ni because lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa àwọn ọba kó a lot of let me say àwọn ọba yẹn kó bí like 70 or 90% or let me say just say 80% àwọn ọba kó nínú ẹ̀ but kàkà kí wọ́n join wa kí Yorùbá lọ kí àwọn ọmọ yẹn máa lọ free school from the beginning in fact from the beginning kini nígbà tó ti lóyún you collect money for your baby for your belle òde yẹ ká fi English sọ̀rọ̀ wà ilé ni torí a fẹ́ bọ́ àwọn ọba gidi gan ni ẹ má bínú tó bá tún bímọ tó ó gbowó ọmọ ẹ àwọn ọmọ ẹ ó gbowó 18 years àbí 21 years irú country tá a fẹ́ nìyẹn irú country tá a need nìyẹn irú country tó dẹ̀ máa exist yes òun nìyẹn òun ni Yorùbá nation yẹn torí ìjẹkújẹ téèyàn ọba fẹ́ jẹ bẹ́ẹ̀ ni òmìnira la fẹ́ kíákíá bẹ́ẹ̀ ni torí ìjẹkújẹ téèyàn ọba fẹ́ jẹ ayé mi ò mo rí ẹ má bínú mo rí ẹ̀rí tẹ̀ ń pa mi Ọlọ́run ìwọ́n bí mo ti rẹ́ bẹ̀rẹ̀ in fact ó yà mí lẹ́nu gan ni ṣe Sunday Igboho tó jẹ́ wípé ẹlẹ́ni tó wà ní Jámánì jẹ́jẹ́jẹ́jẹ́ tà sí lọ ṣe birthday wọn níjọ́ wò nìyẹn láìpẹ́ lọ́sẹ̀ tá a lù kọjá tó ṣùpá wá ẹlẹ́ni jẹ́jẹ́jẹ́jẹ́ tó wà láàyè rẹ̀ jẹ́jẹ́ àtìyàwó rẹ̀ beautiful wife rẹ̀ ní àwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì sọ pé ó ṣe fraud àbí ká má sọ òyìnbó sí ó ṣe kinní kan 4 point kinní kan $1 million àbí kinní kan kúrò mọ́ ṣẹ́ni tó yẹ pé ti block account ẹ̀yin ọba kan wá pé béèrè kó tó oh my God nígbà tẹ́yin ọba wá pé béèrè kó tó ẹ wọ́n sọ pé kí torí pé kinní ayédèrú kinní kan mi fẹ́ pé dáadáa gbogbo aláti máa rí kinní yẹn online ìpè torí ayédèrú tí ṣe Sunday Igboho ṣe tó ṣe fún ọ́n ló ṣe fún torí ayédèrú tẹ́yin wá rí èyí wọ́n sọ pé kí wọ́n Fúlàní kan wá kóòtù ẹ̀yin ọba jáde ẹ má bínú ẹ̀yin ọba jáde tó dé pé ẹ sọ fún Sunday Igboho kí wálé kí wọ́n ṣe yín dìgbẹ́ lẹ́yìn ọba ẹ̀yin ọba wo ẹ̀yin ọba Ọlọ́run wo ẹ̀yin ọba Ọlọ́run wo ìgbà tó máa wá ba gbogbo ẹ̀jẹ̀ tó máa ti ṣe sọ pé tó máa ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ókè o kí ṣe Sunday Igboho wálé o ókè tó bá wálé o kó wá ṣe meeting pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ o mi sọ pé kó wá ṣe meeting pẹ̀lú olú ẹ má lẹ́rìn mi pọ̀ ẹ má bínú but we just have to you have to say it with our free mind put it out mi sọ pé kó wá ṣe meeting pẹ̀lú olúwo ó tẹ̀ jẹ́ kó bá wa ní àwọn àwọn tó ń fagbáná ẹ má bínú mi ní kó wá ṣe meeting pẹ̀lú olúwo kó tẹ̀ wá sọ pé òkè kí ṣe Sunday Igboho wálé o kó wá ṣe meeting pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ o a máa ṣe kọ́kọ́ fi ojú wa wí pé azin òkè ó tẹ̀ jẹ́ pé ẹ ṣáàjà fìyẹn ló ti yé wa bẹ́yẹn kí má wulẹ̀ sọ̀rọ̀ dé bẹ́yẹn yeah I will say okay a ṣe ní reason sí yeah okay ọ̀hún wá ṣe débẹ̀ o ọ̀hún á lọ gbé wọ́n lọ bá Elégùṣì of all people ẹ má bínú ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀yin ọmọ Èkó pẹ̀lú Elégùṣì ọba ọmọ Èkó náà làwa náà Elégùṣì tí wọ́n ṣe ń dúràjọ lọ́wọ́ pọ̀ ń lọ ẹ má bínú pé
bóyá ni mo sọ ẹ má sọ pé ojúṣe kí ni kan bóyá, because we have to be mind what we are saying on social media, you know. Bóyá Elégùṣì ló ní Liam tí wọ́n ṣì ìwọ tó ṣì ń drag ẹ̀ lọ́wọ́ tí kéèsì ṣì wà nílẹ̀ tó hàn tí ì yanjú. Ẹ wá ní kí ṣe Sunday Igboho wá our own one and only our own precious man. Oh my God, mi máa mọ gbogbo orúkọ tí wọ́n fẹ́ fi pe Sunday Igboho. Ṣé rí ẹ wá ní pé kí wọ́n wá ṣe meeting lọ́dọ̀ ọba Elégùṣì for what? Kí ló ṣe? Níbo lẹ ti lórí owó tẹ sọ pé ó ṣe kíní? Ó ṣe fraud. Ṣé ní tẹ́ ti block account ẹ̀? Ṣé eré mi wá fẹ́ kí àwọn ọba yẹn wá ṣe bìrìkù tó kọ́ wá ṣe meeting wọn? They will now use them and dump them. Take it or you leave it. Sherry, oh my gosh. Mi ìfẹ́ máa sọ àwọn àròkọ because àwọn àròkọ mi ti máa sọ máa ń padà ń wá sí ìmúṣẹ lórí platform yìí. So ti máa sọ àwọn ọ̀rọ̀ kan lọ títí kí máa mind ara mi láti máa sọ. Ṣé ẹ̀yin ọba ò mọ̀ wípé tẹ́ ẹ bá jọ ṣe mítìnì pẹ̀lú àwọn Fúlàní náà ti mọ̀ wípé okay kí ni what next to do pé ọmọ pé okay ṣe Sunday Igboho máa gbọ́ràn sáwọn ọba lẹ́nu, right? Ìyẹn ayé àtijọ́. Ìyẹn kí ni ayé àtijọ́, that was them. Ẹ wá ní kó máa bọ̀ kó wá ṣe mítìnì. Meanwhile mítìnì tẹ́ fẹ́ ṣe pẹ̀lú ṣe Sunday Igboho, you are just setting trap for him. Àwọn kan máa ń sọ pé bá ṣe gbọ́n nílé ọkọ la ṣe kí n la gbọ́n nílé àlè. Ṣé Sunday Igboho wà sí anywhere. Ṣé Sunday Igboho ti ní citizenship kí n pè dáadáa káwọn ará mi tán káàjọ gbé ìbò kan lè gbọ́n kan tó mọ̀ sọ níbi tó wà. So German government it won't even allow him to cross even though the border kí ló oh my God. Even if you want to apply for the passport or for the Nigeria clinic or to do all the processing for the flight, they won't allow him. It's not possible for him. He can't. Because under protection, ló wà. Ẹ̀yin wá ní kó máa bọ̀. Kẹ́ wá ṣe meeting lọ́dọ̀ ọba Elégùṣì. Kẹ́ wá dẹ trap fọmọ lọ́mọ bẹ́ẹ̀ ṣe ń jọ́ sí tọ́lọ́ fún yín ṣe. I always say that Nigeria of it is now. Ẹ má jẹ́ kéyìn mi yọ. Nigeria of today, it's not Nigeria. It's not Nigeria anymore. Not how many years mo ti sọ pé àwọn náà ti fàjọba Nigeria yà. And some prophets, pastors here, some of them see it as well that Nigeria is not what exists. Most of the conduct was last year, maybe January or whatever. Mo ní báyìí ní nǹkan tí mo rí o, ìpè ẹ̀yin ọba o, ẹjọ́ Yorùbá nation, tẹ́ ẹ ṣe gbá o, tẹ́ ẹ ṣàwó o, tẹ́ ẹ bá join o, nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí yín o, nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí yín o. Wọ́n ní ta ló ń sọ̀rọ̀ jíjẹ́ gbọ́n sí náà, shut up your mouth. Who dey tell you? Now you dey talk, you small pikin wan talk abi. The same last year yẹn ni àwọn Fúlàní pa àwọn ọba nípakúpa, tẹ́ máa rántí, mo ṣì rántí ọba 6. Àbọ̀nba 5 dẹ̀ ni wọ́n. Bóyá yẹ kankan is ọba. Wọ́n pa púpà tó tún dẹ trap nígbà tẹ́yìn ọba 3 kan wà lójú kan papọ̀. Tẹ́wá ní ẹ̀ ní mọ́tò ẹ̀ then try to sọ pé ẹ̀yin ọba, each of you don't have car, each of you don't have your driving man or bí kí lẹ máa ń pè àwọn tó máa ń drive yẹn. You don't have it. Àwọn kó ẹ̀yin ọba 3 papọ̀ àti driver yẹn wọ́n expert. I like the driver yẹn. Ó yá mú driver yẹn yà mú àwọn ọba 3 ó yà dáni wọn sábẹ́ trainer. Driver yẹn yà wà lọ hospital tí bóyá ara ti yá gan ní ìsìn àgbẹ̀ ní ti ń pẹ́ mọ́. Just the play. You think they will not plan? They will plan for you this ọba. Then they will conquer you. Bẹ́ẹ̀ni. Now ṣé wàá rọba tó wá yọ inú mi wá dùn mi ò fẹ́ mọ ọba tó jẹ́ mi ìtẹ̀fẹ́ mọ orúkọ ẹ̀. Pípò ti jẹ́ ọba yẹn tí wọ́n yọ yẹn wọ́n sì máa yọ àwọn yòókù. Wàláì gbogbo ẹ̀yin ọba yẹn, we are fighting for you. We are fighting for you so that you can have your own right. You can have your own your own respect back.
kí ọba lọ máa bẹ̀bẹ̀ ọba ṣe máa lọ máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn gọ́vùnà á máa kúnlẹ̀ ṣoṣooṣù lẹ́gbàá àwọn gọ́vùnà ibi kan lè gbé kọ́ńtrátì fọ́ọ̀mù wọn àbí kan lè gbé kọ́ńtrátì fóun tó jẹ́ pé ọba ló ń pàṣẹ ní president lórí ọba ló ń sọ nǹkan tí àwọn governors máa ṣe ọba ló máa sọ nǹkan tá a fẹ́ fún ìlú but kí làwọn ọba wa ṣe àwọn ọba wa ń gba rìbá wọ́n sì ń pa wọn lọ nípakúpa àwọn ọba wa especially ṣẹ̀dẹ̀dẹ̀ ọba àwọn yẹn recently ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ fún information tẹ́ ẹ̀ sanwó fún ọba Olúwo wọ́n ti ní Islamic market àbí kí náà pè tó jẹ́ pé tẹ́ bá máa ná ọjà yẹn àwọn Muslim nìkan ni wọ́n dẹ̀ ti ní àwọn náà máa ní bank Muslim bank wọ́n máa ní Muslim school wọ́n máa ní Muslim country so wọ́n máa gba Nàìjíríà lọ́wọ́ yín so ẹ jẹ́ kí n play ẹ̀ máa wò pé ẹjọ́ ẹ ti pọ̀ dùn ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ síwájú náà a lot of things àwọn ọba yẹn they are damaging orí òkè yẹn kí n máa fa òyìnbó báyìí sí àwọn ọba yẹn ń pa wá lára Fúlàní kan sọ láìpẹ́ ó ní tẹ́ ẹ bá rí àwọn márùn ni mo máa ń sọ àwọn ọ̀rọ̀ mi jẹ́ pé máa ń flashback gan the reason why I máa fi flashback is that when we talk about this thing people will say that what are you saying at the end of the day this thing have to come to pass that's why I always go back to past that we have already said this thing before Fúlàní ní tẹ́ bá ti rí àwọn táwọn ti ń lo ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kí ẹ ti mọ̀ wípé àwọn ti ṣe kí ni àwọn ti fún ọba ní owó ìgbà tí àwọn ọba kan máa wá sọ ọmọ wa ní tẹ́ bá ti rí àwọn àlejò tó wá bá yín gbé tẹ́ bá ti lé wọn ọmọ alé yín kúrò lù that is to say pé ẹ̀yin ọmọ onílùú gangan wọ́n á lé yín kúrò nílùú yín tán forí yín sọ́lẹ̀ sí wọ́n á wá gbé Fúlàní wá gbélé yín lórí ń bẹ̀ that's it ẹ já wá gbọ́ ọba tán yọ ẹ má bínú o. wọ́n ti yọ kábíyèsí kan lóyè ní ìpínlẹ̀ Èkìtì nítorí ó tàpá sí ìlànà ètùtù oyè ilé ẹjọ́ gíga kan nípínlẹ̀ Èkìtì ti pàṣẹ pé kí wọ́n yọ kábíyèsí ọba Olúlùrù. kò mọ ráìtì ẹ ni tí kábíyèsí bá mọ ráìtì ẹ kò ní tàpá sí nǹkan tí ò yẹ kó tàpá sí ṣé ẹ̀hàn ní ọ̀fẹ́ lẹ́ máa ní kò mọ ráìtì ẹ látàpá sófin tí ò yẹ kó tàpá sí kò ní kọjá yìí ẹ ó tiẹ̀ tọ́ ọba Olúwo ń tì ìyẹn tiẹ̀ ti tàpá tipẹ́tipẹ́ ọba Olúwo tó jẹ́ pé gbogbo orí àwọn ọba tó ti kú láti kọ́ tó bí bàbá lákùbà bẹ́ẹ̀ ọba Olúwo lọ fi gbogbo kinní ó fi grade ẹ̀ dànù ẹ wá lọ́ba Olúwo ṣiṣẹ́ ṣùgbọ́n náà gbẹ́ má bínú mi lè máa play ẹ̀ lọ fún wa torí àwọn tó ní we have to be doing pause and play ṣe ti yé wa bẹ́ẹ̀ yẹn so nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn ohun awo dànù ẹ má bínú don't be saying that you are talking about the Muslim you are not talking about the Christian they are all the same. They are all the same. The way the Christian is operating, the way the Muslim they are operating is far. It's like Karate Congo. The way the Oboluwo is doing now is not giving especially Mufti to do whatever he wants. tìlú Ìlọrin Èkìtì ọba Fẹ́mi Olúgbèsóyè kúrò lórí ipò ọba ìlú náà ẹ̀sùn tí wọ́n fi kan orí adé náà ni pé ó kùnà láti tẹ̀lé ìlànà àṣà abínibí nípa ètò ọba jíjẹ ní ìlú Ìlọrin ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2019 ní ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Èkìtì fọwọ́. ṣé tí mo ti máa sọ pé ṣé rí gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pé gọ́fúnà tó yọ yín síbẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa gbá yín kúrò ńbẹ̀ your time is up you have to leave. tó bá jẹ́ yí pé àwọn ọba tí òrìṣà gangan yàn ni tí ó yàn sí ipò mo mọ̀ pé Yorùbá ò ní máa jẹ̀yà báyìí ó ní days táwa ṣì gbọ́njú àkírí Yorùbá tó máa ń tọrọ owó you will never see it pé Yorùbá wá ń tọrọ bára pé ẹ fún mi lówó ẹ fún mi nígbà kan you will never ni mo sọ you will never see it. àwọn ọba ń bí àlà òun làmọ̀ kó máa ń tọrọ ohun àwọn Fúlàní yẹn àwọn ìyàwó wọn àwọn kinní kan tó tún máa ń ta kinní kan tó máa ń múrogùn àwọn yẹn làmọ̀ pọ̀ ń ta ló ń tọrọ owó ńgbà yẹn. Go and shake the streets, go and shake the internet, go and shake everywhere. We see all the Yorubas, they are begging for money to eat, stealing something so that the children can eat. Yorubas kò ṣẹlẹ̀ rí
gbogbo ibi tó máa ń kó àwọn Fúlàní yẹn sí àwọn tó ń ṣe léṣe lẹ́sẹ̀ tó ṣe gba àwọn tó wà disable kankan bá mo ṣe máa sọ ìpínlẹ̀ ní bíbá yìí ṣá o mi tiẹ̀ fẹ́ sọ kọ́kọ́ tó máa jọ mọ́ English rárá débi pé ó máa ń ṣìnà gbogbo àwọn pípù yẹn níbẹ̀ tó jẹ́ pé wọ́n tó bá fẹ́ ṣe sàárà wà lọ gbóúnjẹ fún wọn ẹni tó bá fẹ́ wà lọ fún wọn bẹ̀. Ibẹ̀ lẹ ti máa rí ọmọ Yorùbá ẹ bá ti wá fún wọn ní nǹkan tẹ́ fẹ́ fún àwọn tó wà bẹ́ẹ̀ ti gbóúnjẹ wọn wá bá yín àwọn lè má bá yín gbóúnjẹ because wọ́n mọ̀ pé fi ṣèpèsè whatever bla 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 ni wọ́n wá bá yín pé ẹ̀sìmà ẹ̀sà wá kankan fún wa lápò Yorùbá nìyí náà ẹ lọ́wọ́ ẹlẹ́sẹ̀ náà kò síṣẹ́ gbòòrò náà ni àbí kí la fẹ́ ṣe. Now Yorùbá they are now begging there's one ọmọ kékeré ọmọ 8 years old tó ń jí àwọn aluminium tí wọ́n máa fi ń ṣe tí wọ́n máa fi ń sí ojú window yẹn 8 years old tó ń jí those aluminium some cost 5,000 6,000 I don't know how much they are selling it. Àwọn aluminium tó máa fi sójú window yẹn tó máa fi net sí kó tó di pọ́n máa ṣe àwọn ní sliding wọn sínú ẹ̀. Ọmọ yẹn ló jí ẹ̀wọ̀ iye tó ń tà ọmọ yẹn máa tà ní 1,000 2,000 nǹkan táwọn ènìyàn ní láti 10,000 5,000. Tí Nàìjíríà bá dáa ni tí àwọn bá wá bá gbégbèsè tó yẹ kí wọ́n gbé ni this thing will not happen. You cannot see such you cannot see such of that in here. You will never see it. ẹ máa gbọ́ àwọn ọba yín tó yọ so ẹ̀yin Èkìtì congratulations to you ipe wọ́n ti máa yín yọ àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n ń tàpá sí òfin tí wọ́n dẹ̀ tún ń tàpá sí ìṣẹ̀ṣe yes ó yẹ kó máa yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan bí ìjìgá ni orí tí ẹ̀kọ́ ló ti máa dúró you will still continue until you join your hand to Yoruba nation. If you don't join your hand to collect our country to já our country gbà alẹ́ yóò pàṣẹ ẹ máa tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ká sóòótọ́ ọ̀rọ̀ forget about kìnìkan gbá kan alẹ́ yóò bá máa tẹ́ ṣẹ̀tẹ̀ tí ń tẹ́ gan ni nígbà tí àwọn Elégùṣì gan ti ń ṣe kinní kan tá a ti fi kí òótọ́ ọ̀rọ̀ múlẹ̀ kan pàápàá délẹ̀ tán pátápátá náà ẹ wá sọ pé àwọn ọba ò ní tẹ́ nígbà táwọn ọba olúwo gan tí wọ́n ti sọ pé tí kílẹ̀ máa ń pè tí Ọya bá wà láyé ni òun máa fẹ́ wọ́n ti ń tẹ́ gbogbo wọn ti ń tẹ́ the worst problem tó wá tó bá gbogbo ẹ̀jẹ̀ ni Christian and Muslim they wash brain wa ó pọ̀ gbogbo ló tún lọ yìí yes they work together they work one on one together. Ó yá o ẹ̀jẹ̀ máa ń dá padà díẹ̀ sí i. Ọdún 2019 ní ìgbìmọ̀ aláṣẹ ìlànà ẹ̀jẹ̀ ń dá padà. ẹ̀sùn tí wọ́n fi kan orí adé náà ni pé ó kùnà láti tẹ̀lé ìlànà àṣà abínibí nípa ètò ọba jíjẹ ní ìlú Ìloro Èkìtì ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2019 ní ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Èkìtì fọwọ́ sí ọ̀rọ̀ 2019 olùloro ti Ìloro Èkìtì àtẹ̀jáde ilé ẹjọ́ lórí ìdájọ́ tí onídàájọ́ Jídé Aládéjánà gbé kalẹ̀ lórí ẹjọ́ tí ọmọọba Ọlákúnlé Fádàrè àti àwọn mẹ́rin mìíràn tó Olúgbèsòyè àti àwọn mẹ́rin mìíràn lórí ipò ìtẹ́ rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sí ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2024 Fádàrè àti àwọn. Ẹ má bínú pé mo sọ̀rọ̀ pé jágbọ̀n kan tó ń sọ ó ní reason because tí n bá ṣe bẹ́ẹ̀ yẹn the Drive TV may claim copyright of it but ìkan táwọn Drive TV sọ́dọ̀ èyí dey sweet me tọ́nà gbé wáyé pé no ọyọ ọba lóye ní pápápá wọ́n gbàdá ṣe kọ́dà pé wọ́n ti fọba kankan sẹ́wọ̀n mi mọ orúkọ ọba kọ́dà pé ọba kan wà lẹ́wọ̀n ọ̀gàn pàápàá báyìí tán ní kó lọ rọ́kúnlé oh my goodness àní gbogbo yín máa tẹ́ gbogbo yín máa ṣe kí wọ́n máa tẹ́ ṣe ọba kan wà ẹni tó bá mọ orúkọ ọba yẹn ó dà pé ọba kan ní ìsìn ó wà lẹ́wọ̀n náà ọba kan wà lẹ́wọ̀n ọba ní ìsìn tán ní kó lọ máa gbatẹ́gùn bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ibi tí Bobrisky ṣá o tí Bobrisky lọ 6 months lẹ́yìn prison tó sì bẹ̀rẹ̀ sí tó tún fresh I always say when in the first place tọ́mú Bobrisky I say it out Bobrisky your time is up your time is up no more like a ladies again I always say the time is up it's okay nǹkan tó ti ṣe bí obìnrin tó ti fi kó owó jọ tó ti fi kó ọrọ̀ ajé yẹn it's okay by him let him go and establish
tí ó bá ti establish kó lọ ra lé kó máa fi rent, it will be okay, but he still want to continue. There's nothing that go forever. Kò sí nǹkan tó lọ títí. Tó bá ṣe ọba tán ló wà lẹ́wọ̀n bíi Bobrisky ṣá, ó yá ẹja máa gbọ́. Mo lẹ́gì bí wọ́n ṣe máa sọ̀rọ̀ yẹn. Àwọn ìṣèkímì náà mọ̀ sọ bẹ́ẹ̀ yẹn. Ọmọ ní kìnnìkan ló ṣe kìnnìkan inú mi wàá dùn. But nǹkan tá a fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀, and I just love the woman. Credit to the woman. Drive TV, credit to you. Wọ́n mẹ́rin mìíràn tí wọ́n jẹ́ olùpẹ̀jọ́ nínú ẹjọ́ náà ṣàlàyé níwájú ilé ẹjọ́ pé Olúgbèsòyè kò ṣe ìlànà àṣà tí ó yẹ, ṣùgbọ́n àwọn olùjẹ́jọ́ ní kò rí bẹ́ẹ̀, tí wọ́n sì fi kún pé ilé ẹjọ́ kò ní ẹ̀tọ́ láti gbọ́ irú ẹjọ́ bẹ́ẹ̀. Ilé ẹjọ́ ní àṣìṣe ńlá ni fún ọba Olúgbèsòyè láti má ṣe jọ̀wọ́ ara rẹ̀ fún ìgbìmọ̀ àfọ̀bàjẹ́ nínú ìdájọ́ náà tí ó wáyé. Ṣé ń gbọ́ kò jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn afọ̀bàjẹ́, so that láti mọ̀ pé maybe you are qualified to jọba or you are not qualified to jọba, you think because you have owó so you can just do whatever you like. Kò sí yẹn mọ́. Ṣé rí gbogbo ẹ̀yin ọba tẹ̀ wá lórí oyè láìpẹ́, gbogbo yín tẹ̀ wá ń bẹ̀, gbogbo ẹ̀yin ọba, àwọn ọba rán àwọn ọba gidi wà, ẹ jẹ́ ká sòótọ́. Àwọn ọba kan wà tó jẹ́ pé you cannot mention them. They are supporting Yoruba nation 24/7, but we cannot mention them. If you made a mistake, you mentioned them on our song, within 72 hours, they will deal with them. They will deal with them. We cannot mention them. They support in private. When you see Oba that supports in private, ẹ̀yin àgbà náà lè máa sọ pé mọ̀jà mọ̀sá làwọn máa kí kanjú lógun. Ọba tí ò bá mọ̀ ọjà, tí ò bá mọ̀ sá, yóò ṣe kí ni, yóò gbogbo lọ́gun tó ṣe bí òwò ẹ̀yin bàbá mi ìyá mi. Àwọn ọba kan wà, they work hand with hand. We cannot mention them. Mú pé àwọn yẹn gbogbo ní origin ọba gangan, àwọn yẹn gbogbo ní ọba òtítọ́ tí Ifá yàn, tó jẹ́ pé òun ló tọ́ sí, kì í ṣe irú àwọn ọba báyìí tó jẹ́ pé tó yẹ kó lọ bá àwọn afabọ́jẹ́ kí wọ́n mọ̀ pé kèṣe ó tọ́ sọ́ba àbó tọ́ sọ́ba. Ó wá dórí ètò ya gbára kó ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìlànà kó rẹ bọ́ta, ìwọ kí ló fẹ́ wá ṣe ń bí. Àwọn ọba tó support Yorùbá nation, àwọn yẹn gangan ní origin ọba. Ṣé eré àwọn ọba tí ò support Yorùbá nation, àwọn yẹn ní fake ọba tí àwọn ìjọba yàn síbẹ̀. Ẹ̀rí kan pa mí. Ṣé eré ìyọba tí ẹ ṣe the right thing, tí ẹ ṣe the needful, àwọn Fúlàní ṣì ń padà bọ̀. Wọ́n máa yọ yín lẹ́yìn kọ̀ọ̀kan, wọ́n máa fi àwọn ẹ̀mí àwọn síbẹ̀. Ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀. Ẹ fún mi ní sùúrù, ẹ ṣe sùúrù o, ẹ ṣáà ní sùúrù, ẹ kàn fún wa níbi oṣù mélòó kan. You see I'm saying, ìgbà yẹn mo máa rí pé Samson Adékúnlé ní you are right. Ló ṣàánú wa. Wọ́n máa yọ wọ́n. Okay, ẹ̀yẹ wo àwọn ọba tó pa aláìní ìsìnà last year, bla 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 débẹ̀ yẹn. Ẹ rí pé wọ́n ti sọ, wọ́n ti debate lórí àwọn tó máa fi ṣiṣẹ́, àwọn Fúlàní tó máa lò, àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n ti pẹ́ nínú ìlú, tó jẹ́ pé wọ́n ti gbọ́ Yorùbá, you won't even know how to differentiate them. Maybe they are Yorubas or they are Fulanis. They will bring them, they will be practicing Fulani, really traditional, whatever, blah blah blah, one bit. Just the play. Alẹ́ Yorùbá, ẹ̀yẹ̀ wọ̀n. Ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2024, onídàájọ́ Aládéjà náà sọ pé nínú ọ̀ràn náà, ọ̀rọ̀ kan ṣoṣo tí àwọn gbé kalẹ̀ jẹ́ ìpinnu ojú rere tí àwọn olùpẹ̀jọ́ fi lòdì sí àwọn olùjẹ́jọ́ náà. Adájọ́ náà wá kéde pé kíkùnà olùpẹ̀jọ́ àkọ́kọ́ láti fi ara rẹ̀ hàn fún olóyè Àwòróparẹ́ àti àwọn ìgbìmọ̀ tí wọ́n fi ọba jẹ ní ìlànà ìbámu pẹ̀lú òfin abínibí. Ó ti tán wọn kún àwọn dábì bẹ̀rẹ̀ ṣe ká díẹ̀ kó tó. Wọ́n ti lọ kábíyèsí kan lóyè ní ìpínlẹ̀ Èkìtì nítorí ó tàpá sí ìlànà ètùtù oyè ìyá. Ẹ̀rí kẹ́ mú àyẹ́gọ́ ṣe ìyá. That's what I already said before, because you have money, you don't think you can just do whatever you like. No. Ibi tá a báyé jẹ́ dé nìyẹn. Àbí kí n sọ pé ibi tẹ́yìn ọba báyé jẹ́ nìyẹn. You think you have money, ẹ lè ṣe nǹkan tó wù yín, ẹ lè jọba láì go through
àwọn one or two things ó dàbí pé ọba olúwo go through one or two things irú nǹkan tó ọba yóò go through tó bá jẹ́ pé ọba olúwo go through ẹ ni ní máa ṣe láńgbáláńgbá yẹn má bínú ọba mi ni o ọba mi gẹ́ngẹ́ lọ́ba olúwo ṣùgbọ́n a ti kọ́ lọ́ba kò tí ì hàn sẹ́yìn ni very somatous nìyí tọ́ba olúwo máa ṣàṣìṣe tó máa gbà kúrò ń bẹ ẹ máa wò nǹkan méjì ló máa ṣẹlẹ̀ sọ́ba olúwo ìṣàsọ kankan mi sọ kankan mo kàn sọ pé nǹkan méjì ni because ìlú wo is already in danger làwọn yẹn náà sọ pé ní gbogbo wọn ṣàdé ó wá dàbí pé kìkì àwọn ẹlẹ́hàá nìkan ló wà ní àwọn ọdún mi rí fídíò yẹn àwọn kìkì ẹlẹ́hàá nìkan ló wà ní ọjà yẹn ní Ìwó ọwọ́ àṣẹ ọjà yẹn kí ọjà sàlámà lẹ́kọ̀ọ́ kíníkan must you separate market for the Muslim market. What does that mean? And Oluwo is there. Doing nothing. Ẹ̀yin bá náà ẹ wá kóra yín jọ. Ẹ tún wá fẹ́ dìtẹ̀. The funniest part ni pé ẹ tún fẹ́ máa gbógun ti ṣe Sunday Igboho. Ẹni tó tún fẹ́ gbà yín lẹ̀. Ẹ tún fẹ́ máa gbógun tì. Ayé o, ẹ fẹ́ tẹ́. Torí mo ń gbọ́ tí Mr. Koiki sọ pé àwọn ọba kan gbógun ti Sunday Igboho wọn pẹ̀lú àníbi ọ̀fẹ́ kú ni àsìkò wọn ti tó ni tásìkò wọn ò bá tí ì tó ni wọn ò ní máa ṣe rándanrandan tó ń ṣe kiri ṣùgbọ́n àsìkò wọn ti tó ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba àsìkò yín ti tó. It's time for you to join either you join Yoruba Nation or you má bínú the best thing fún yín ni pé kẹ́ join. If you don't join bó ṣe máa yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn we have already said it before wọ́n máa yọ yín lẹ́yọ kọ̀ọ̀kan bíi jìgá ni. The funniest part ni wípé ṣe wá rí ẹ̀yin ọba tẹ́ ẹ kó gbèrè kó tó yẹn tí àwọn Fúlàní fẹ́ lò yín láti fi sọ wípé tàbí àwọn tó túkọ̀ àwọn kan tẹ́ tún lè ṣe ní ìsinmi pé kẹ́kọ́ àwọn ọba jọ kẹ́ wá pèsè Sunday Igboho sáàárín kẹ́ wá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún àbí kẹ́ wọ́n lẹ̀ fún àṣàjọkọ̀ àbí kẹ́ ṣe ṣíà fún kẹ́ wọ́n orí ṣíà fún kẹ́ ṣe gbá kan. Normally that one can't work. Ṣé Sunday Igboho is not going anywhere. Ṣé wá rí ẹ̀yin ọba yẹn tó bá wá lóyìn tán wọ́n wá gbọ́n gbogbo yín dànù owó náà ṣàánú mi ọlọ́run jẹ́ kí wọ́n tún kàtí kí wọ́n fún mi lẹ́tọ̀ tí wọ́n wo ọmọ pàkẹ́ gbogbo yín náà bẹ́ẹ̀ ṣe máa ń sọ wo they will use you and dump you àwọ̀ ọlọ́run padà sí ìbò tí ìjẹ́ kí n sọ ẹ má bínú social media má bínú o ẹ̀yin ọba they will use you wọ́n máa lóyìn wọ́n á tún lóyìn tán wọ́n á wá gbá yín sínú àpẹẹrẹ wọ́n á wá dáná sun yín. Take it or you leave it. You think you are joking. You think Yoruba Nation is just want something you can just joke with it? No, you cannot joke with Yoruba Nation. You cannot joke with it. When you see something about Yoruba Nation, when you see something about it, that you will know that this thing is not just ordinary, something that you can just do, you can just mess up with. You can never, I said it, you can never mess with Yoruba Nation. Tó bá tẹ̀ jẹ́ pé irú àwọn ẹni sí ọlọ́run ṣàánú mi jẹ́jẹ́ mi jẹ́jẹ́ ayé mi ni mo rárá ṣe folówó family mi jẹ́jẹ́ tí mo rárá ṣe pressure mọ́ mi kì í ṣe mi jẹ́jẹ́. When the time come they say go and do this thing. I say kí ni mo wá kiri èmi ò ráyè o. In my first video mi tí mo máa ṣe wọ́n sunkún bọ̀lọ̀ ní so those people say má sunkún just you need encourage you need to be encouraged. We that they force ká sọ pé we let me just put it like this tó máa yé wa dáadáa like àwa tó jẹ́ pé something you must do nǹkan tó gbọ́dọ̀ ṣe ni òun ní ọ̀rọ̀ Yorùbá Nation yìí jẹ́ fún àwa nǹkan tó gbọ́dọ̀ ṣe ṣé ti yín ó yàtọ̀ sí pé nǹkan tó fẹ́ ṣe àbọ̀dọ̀ kì í ṣe put ẹ̀ fún yín ẹ jẹ́ n sọ báyìí. Some people they are Yoruba Nation but they are not. Some people they are just using fake eyes. Let me just say like that, fake eyes to say to do whatever. We are not going there. What you are saying is that for me, it's
It's something that you must do it. I always say it. Yoruba nation for me is something that you must do it with your whole heart, with your own blood, with your heart, with all your heart. You must do it with your strength. When you see us doing this, talking about this, about Oba, about what is going to happen, about everything, it's not that we are just ready to say it. It's what we see, we say it, and it's come to pass. It's going to come to pass. That's why I'm always saying that we just have to mind. Maybe if we want to abuse him on this channel, please just do it in a low key. Yoruba nation for me is something that I must do. Kì í ṣe nǹkan tí mi ò gbọ́dọ̀ máa ṣe, mo gbọ́dọ̀ ṣe. I share. I share. Ẹ mọ̀ kí wọ́n máa ná èèyàn kó má mẹ́ni tó ń nù ẹ̀ babaláwo kankan ò lè wọ̀ ẹ́. That is it. That is why we are coming here saying the truth, saying the fact. That's why we always say, that's why I always say, ìwọ tó bá sọ pé o fẹ́ ṣe Yoruba nation, I always say it, do it with your good one heart, one mind, and one kidney kan mẹ́ta mo dárúkọ ńgbà náà. Do it with your heart. Fi gbogbo agbára ọkàn ẹ kó fi ṣe kó jẹ́ fi òótọ́ ọ̀nà àti inú kan ṣe. Tó o bá ṣe Yoruba nation pẹ̀lú ẹ̀mí ṣekúṣẹyẹ ṣèkéṣájò ó máa tẹ́ aláì mo sọ̀rọ̀ ó tẹ́ bí attempted. It's something that I must do. I must say it. If I didn't say it, the repercussion is waiting for me. So I don't want to, because I want to say something outside, so that kí wọ́n máa jẹ ìyà oníyà, kí wọ́n máa jẹ gbogbo ìyà àwọn Yorùbá nation. Orí mi ò gbé, wọ́n yẹ. That's why they say something like, you think this woman not serious, she don't know what she's saying, she just saying whatever, she just saying rubbish. I'm just saying rubbish. Just that rubbish, yeah. When that rubbish come to pass, you will know that I'm not joking. I always say that not until you do this, you do the no. That's why I always say people that please join Yoruba nation. If you know so that we can reach where we are going fast. I only said it that year that ẹ̀yin ọba aládé ẹ má gbàbọ̀dè fún wa mọ́, ìtẹ́ gbàbọ̀dè ti tó. Mo ti rántí nǹkan tí ọba tán ní kó lọ rọ́ọ̀kún lẹ́wọ̀n yẹn ṣe. Ó dàbí pọ́n náà ń jí àwọn àlùmọ́ọ́nì ilẹ̀, àwọn àlùmọ́ọ́nì ó ti yé wa, àwọn àlùmọ́ọ́nì wọ́n lọ ń jí wà tí wọ́n jẹ́ kí ìjọba mọ̀ sí. Àwọn náà wá ṣe kan wọ́n rárá ń gba owó ẹ̀. Ìgbà ilé ìwà rí ọba tí ọba ó máa lọ sí patí, tọ́ba ó máa gbé ṣéènì tí ó máa gùn bọ̀bọ̀ lọ́rùn. Ẹ wá wò pé ìyẹn ọba náà bó lọ́ba ṣe ń lówó èlò ní sálárì tàn fún ọba. Ọyàn amú gẹ́gẹ́ bóyá oyè kó bribe àwọn ọkọ̀ tọ́ba náà ní ọba ní mí nà, ọba tó ti gbàṣẹ lẹ́nu tipẹ́tipẹ́ òun náà wọ́n sọ pé ọba ní mí nà can do whatever I want. Ọyàn àfòfin ìjọba gbé ńgbọ́jọ́ pé àwọn náà lọ gbé síbẹ̀ tẹ́lẹ̀. Ọyàn àfòfin ìjọba bí ọyàn ara lọ jòsẹ́ wọn ní máa rọ́kún lẹ́wọ̀n mi ò morúkọ ẹ jẹ́ ká lọ wórí íńtánẹ́ẹ̀tì àwọn orúkọ ọba náà. Now this one now wọ́n ti gbàdá wọ́n yọ dànù bí jìgá. Wọ́n sì máa yẹ̀yìn yòókù náà. Because this Yoruba nation that we are fighting for is for you as well. It's for ẹ̀yin ọba. Kò ní sí pé máa sọ fún yín pé ẹ̀yin ọba ẹ dìde, ẹ̀yin ọba. Ẹ má bínú kó wọ́n mú ẹ̀rú ẹ̀ ti kọ̀ ní ẹ má bínú. Nice me. Ẹ̀yin ọba ẹ dìde, ẹ̀yin ọba ẹ jókòó. Kò ní sí yẹn, but nobody will do that for you. Nobody. Ẹ̀yin ọba wọn lè wá ṣe gbọ́nkú. Lè wá ṣe gbọ́nkú, lè wá ṣe ṣóṣóṣó tẹ̀lé àwọn Fúlàní kiri. Ẹ̀yin ọba òun lè tún wá mú olè kó wá jà bó ń ṣe pútọ̀ ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin ọba ẹ jẹ́ kí n sọ báyìí pé ẹ̀yin ọba lè tún wá pe àwọn ará àtàwá kí wọ́n máa díù pẹ̀lú àwọn èèyàn yín. Ọba nìyẹn. Àwọn èèyàn ṣọba, ọba kan bá ní wọn. Ìwọ ọba tó ò lè sọ wípé ẹ jẹ́ kí Yorùbá máa lọ, tó ò lè fi gbogbo ẹnu ẹ sọ. Àwọn kan sọ ò bọ̀ wọn lè sọ síta toró ní reason náà sì ní pé tí wọ́n bá sọ mo ti sọ lẹ́ẹ̀kan within 72 hours we will deal with them personally.
personally yes but ẹ̀yin ọba tẹ́ bá fẹ́ jẹ́ mọ̀ wípé nǹkan táwọn èèyàn mọ̀ ni pé you want to deal with Sunday Igboho right you want to deal with Sunday Igboho so wọ́n fẹ́ lu ẹ̀yin ọba láti deal pẹ̀lú ẹ̀ ta ló mọ Olúmọ rọ̀kì ẹ mọ Olúmọ rọ̀kì bó ṣe tóbi tó yẹn ó yá ṣọwọ́ yín gbogbo yín lè kà ṣọwọ́ ẹnìkan lè kà ṣọwọ́ yín ò lè kà bí ṣe Sunday Igboho ṣe jẹ́ ni let's say the truth and say the facts ẹ jẹ́ ká gbà fún ẹni tán náà bá gbà fún yes kó má bàa jẹyà ṣé wá rí gbogbo àwọn tó dìtẹ̀ yẹn ṣé ráwọ̀ gbogbo àwọn ọba tó dìtẹ̀ tó ń sọ pé dandan káta ṣe Sunday Igboho kù ni wọ́n máa jẹ wọ́n ṣe ogun àtẹ̀yìnjà ló máa jà wọ́n ẹ̀wọ̀n pàwọn ogun kan máa wà tó máa ń jàyàn tó jẹ́ pé wọn ò ní lè sọ síta ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ọba ẹ̀rí pọ́rọ̀ mi ọ̀rọ̀ àwọn ọba ló ta lé dáadáa ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ọba ẹ bá wọn sọ̀rọ̀ bí tán ti gbọ́ ìgbà tán tó máa ba gbogbo ẹ̀ jẹ́ wọ́n tún fẹ́ renew láti ọ̀dọ̀ àwọn ọba ní ìsàbọ̀dọ̀ àwọn ònìyẹn wọ́n tún fẹ́ renew amalgamation 100 years again ṣé ní gbogbo àwọn ilé tẹ́ kọ́ sílẹ̀ kíkiní kọ̀kíní àwọn Fúlàní àgbà yín dànù wọ́n pa yín dànù wọ́n gbalẹ̀ yín lọ́wọ́ yín wọ́n báyàwó yín sùn lójú yín wọ́n tẹ̀sí ń ṣe yẹn tẹ́kẹ́tẹ́kẹ́ wọ́n á sọ yín jẹ́ dáadáa wọ́n wá sọ Yorùbá di gbà ṣe wọ́ you want to have right on your own property you won't have right on your own land ṣàtẹ̀ ní a ní right tẹ́lẹ̀ lórí ilẹ̀ wa tẹ́lẹ̀ náà ni ṣebí ọba kan ọ̀nà mi ṣebí àwọn Fúlàní kan ni wọ́n mú pé wọ́n fi ẹran jẹ kó wọn tó excuse me tó ní ẹ ṣùgbọ́n òun fún wọn lówó yẹn sọ pé owó wo ló fóun ó ní o fóun ní 20,000 àbí 50,000 kan ó ní 50,000 tó fóun kan police station yẹn náà làwọn ti ná dọ́gbọ̀n àwọn ọlọ́pàá yẹn ló gbà lọ́wọ́ wọn lẹ́lẹ́kejì náà the same thing náà ni ó ní láti 20 years ò fóun ní owó kankan ó dẹ̀ ń jẹ gbogbo oko wọn àwọn oko táwọn fi bí 6 million 7 million ṣe àwọn máa kó 10,000 naira fún wọn lórí ilẹ̀ wa kí Fúlàní máa làlé wa lórí kó máa fi ẹran jẹ oko wa ká dẹ̀ má sọ kankan àwọn pípù tí wọ́n ti ń dámèjì wá ti pẹ́ wọ́n ti wá ṣe débi wípé wọ́n ti ń ṣe fúnra wọn wò pé okay what next to do now because ṣé wá rí nǹkan tó fa gbogbo wàhálà ìpín yẹn wọ́n fẹ́ pàtàkì Sunday Igboho wọ́n fẹ́ ṣe gbà kan yín ojú wípé ṣe rí lẹ́tà tí Sunday Igboho lọ gbé fún àwọn ṣé US àbí UK náà gbé lọ yẹn àwọn ọmọ pé lẹ́tà yẹn máa jáde wọn mọ̀ pé lẹ́tà yẹn máa jáde so by the time they see the letter orí wọn burú ni ìgbà táwọn Nigerian government àwọn tó bá sọ wípé country wo ló kọ́rọ̀ jù èmi ìfẹ́ fi gbogbo ẹnu pé jálẹ̀ ni tó bá sọ pé country wo ló kọ́rọ̀ jù Nigeria ni number 1 àwọn náà wá lọ gbé fake document wọ́n wá kọ ìgbà tó máa wá kọ ṣèbí lẹ́tà tẹ kọ ṣèbí látọ̀dọ̀ prime minister bí whatever tó ń fún ní lẹ́tà yẹn ló yẹ kí lẹ́tà ti wá so lẹ́tà wá láti ọ̀dọ̀ ẹ̀yin Nàìjíríà yín ẹ tún wá máa bá gbogbo ẹ̀jẹ̀ ṣèbí tí lẹ́tà máa wá ṣèbí stamp prime minister bóyá UK àbí US yẹn ṣèbí stamp wọn logo wọn ló yẹ kó wà bẹ́ẹ̀ kí lẹ máa ń porúkọ ẹ̀wọ́n ìsìnkọ logo wọn tẹ́ fi máa mọ̀ pé ọmọ country by ló ní flag yẹn logo flag wọn ló yẹ kó wà bẹ́ẹ̀ àtàwọn àbáwọ̀gbẹ̀jọ́ wà lọ gbé logo flag Nàìjíríà sí mo ló bá tán Nàìjíríà ò lè ṣe láyé kan àwọn ìjọba yìí ò lè ṣe kan lákọ́ mọ̀ ṣe mistake láyé wọn ẹ̀yà sí wọn Nàìjíríà èèyàn ọba náà tún wá ń fọwọ́ tẹ̀dọ̀ wọn wò pé okay what next ní pé sí Sunday Igboho máa ń gbọ́ràn sọ̀bá lẹ́nu tó ṣùgbọ́n and bring Sunday Igboho so they should do meeting with Sunday Igboho with àwọn obas. ọ̀rọ̀ náà yìí tó sọ tòlótòló gọ́ọ̀mù ẹ̀dìyẹ pọ̀n ọ̀rọ̀ náà yìí tó sọ ó ti yé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi. ẹ̀jẹ̀ ń pílẹ̀ díẹ̀ fún yín ṣé níbi tó sweet mi jù ní ọ̀rọ̀ yìí ni pé first attack tí mú wa ìkọ̀kọ̀ sọ̀rọ̀ yẹn I love that one ẹ máa gbọ́. ilé ẹjọ́ gíga kan nípìnlẹ̀ Èkìtì ti pàṣẹ pé wọ́n ti yọ kábíyèsí kan lóyè ní ìpínlẹ̀ Èkìtì nítorí ó tàpá sí ìlànà ètùtù oyè ìyá. ilé ẹjọ́. ìbáyà lè kọ́ sí tó ẹ wá bínú pé kí ló wá fọ́ níbẹ̀ ó lè má fọ́ nísìnyí
But it means a lot to me because we have already said before, I think 1 month ago, I said, yo, you know, that the chance of a Yahweh. The bá sọ pé ẹkún àwọn ká sọ fún yín pé àwọn kan ya wèrè jù yín lọ. Ẹ̀yin wo? Ẹ̀yin ọba rádaràda. Ẹ̀yin tó jẹ́ pé wọ́n ń pa èèyàn níṣojú yín yìí kó ti fún rí kọ́kọ́. Ìjà máa ṣe ìwé, ìjà máa ìdẹ̀kan náà sọ. Rí kọ́kọ́ ṣe sí. Ṣe nǹkan kan. Ìgbà tí wọ́n pa máa kan ni àwọn bí máa méjì kan tó ń pa láìpẹ́. Ìgbà tí máa yẹn máa sọ̀rọ̀, ó ní nǹkan báyìí ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, wọ́n ní káwọn máa lọ. Ipò máa wá nǹkan ṣe sí. Now another one happen. Ìgbà tó tún máa wá ayé. I don't like seeing my people suffer. Mo mọ̀ pé kò sí bá ṣe lè ṣe náà. But when we have solution, when we have what to do, láti lè stop gbogbo rubbish táwọn people yìí ń ṣe, why tá fi lè ṣe? I don't like my people crying, suffering, slavery. I don't like it. Forget about pé ṣe family ni. Kò dìgbà tó bá jẹ́ family. Since we are speaking the same language and then we know that this one go ọmọ Yorùbá ni gangan, ìyá ìbá jẹ́ Abẹ́òkúta kí bàbá ẹ̀ jẹ́ Ọ̀ṣun state. Yorùbá is Yorùbá. Mi ò sọ àwọn Yorùbá Fúlàní, ṣe àwọn Yorùbá Fúlàní wà tó jẹ́ pé bàbá Yígbò, bàbá Fúlàní, sorry, bàbá Fúlàní, ìyá Yorùbá, bàbá Fúlàní, àwọn yẹn mi sọ àwọn yẹn o. But àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé ńgbà tó máa parúkọ orúkọ Adékúnlé, Adéọlá, òun lórúkọ ẹ̀. Adéṣẹwà, ọmọ Adémídé. Orúkọ yẹn ń wá straight ni. Òun lórúkọ ẹ̀. We are talking about those people. I don't like to see them suffering. The time is now that we must go. The time is now that we must live. We want, in fact, no matter if you did that a minute, it's like we should just collect the Yoruba nation, like, fast. You can't wait anymore. We can't wait any longer. We can't. No, oh my gosh, ẹ̀yin ọba náà wá tún wá rí kó. Ipò ya ẹ̀yin ọba ní kẹ́ wá mú, ẹ̀yin lẹ mọ̀ àṣírí, ẹ̀yin ọba lẹ kẹ́gùn sí Ifá, ẹ̀yin ọba lẹ má bínú, ẹ̀yin ọba lẹ kọ́gùn sí Elédùmarè. Ṣé ẹ̀yin ọba tó jẹ́ pé Elédùmarè gan ti gba yín dànù? Ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀. No. Àwọn ọba kan wà, wọn láṣẹ lẹ́nu mọ́. Ẹ jẹ́ ká sọ tọ́rọ̀. That is why you see them misbehaving. You see them misbehaving also. You see, ṣe mọ̀ pé àwọn tabari làwọn sọ, you don't see what I say. Why we say what we see. Àwọn ọba kan láṣẹ. Òun jẹ́ kí n ṣe fídíò kan. Fídíò yẹn, wọ́n jẹ́ ó lọ. Wọ́n jẹ́ ó go viral kó dọ̀dọ̀ ọba Olúwo. Kó wá pè mí pé ọmọ mi kí ló ṣe, kí wọ́n sọ pé ọba Olúwo mi ọ̀wọ́n ń tẹ̀sẹ̀ yìí kù díẹ̀ káàtó. Wọ́n jẹ́ kí fídíò yẹn lèmi náà yà ń wò. Ṣùgbọ́n ọba Olúwo, epo ní jẹ̀yà nǹkan tó ṣe. Ó jẹ̀yà o. Because tó bá jẹ́ pé bí àwọn bàbá ńlá bàbá rẹ̀ ṣe ní ayé ọjọ́ sí nìyẹn, ọba Olúwo ò ní rí nǹkan kan wá jókòó tì nísìn. Ọba Olúwo ba ayé jẹ́ bọ́nà tó bá gbogbo ẹ̀jẹ̀. Èmi nǹkan tí mo máa ń sọ ní pé ọba ò kì í ṣe religion kan náà. Ọba máa ṣe Muslim, ọba máa ṣe Christian, ọba máa ṣe ìṣẹ̀ṣe, ọba máa ṣe gbogbo any religions tó wà ní society wọn, nílùú wọn, ní àdúgbò wọn, gbogbo ẹ̀ lọ́ba máa ṣe. Ọba máa ṣe òrùmọ́ pin òrù, ọba gbọ́dọ̀ dá sí. Dandan kọ́ ni kó lọ, but ó gbọ́dọ̀ respond. Ó gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Tó bá máa ṣe Ifá, ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Tó bá máa ṣe Kristẹni, ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Tó bá máa ṣe Mùsùlùmí, ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Yeah. Ọba ò kì í ṣe ọba religion kan. Kí ló ń pè ẹ́ lọ́ba fún? Ọba ba lórí ohun gbogbo. That is to say, gbogbo nǹkan tó bá wà ní society yẹn pátápátá ọba ba lórí ẹ̀. Ṣùgbọ́n kí lọ́ba mi ṣe? Ṣé ọba mi ọba Olúwo wá rárá yọ, ó wá yọ Muslim gàrà láàyè ẹ̀, ó wá tún wá ń tàpá sáwọn ọba àwọn religions tó kù, e.g. like ìṣẹ̀ṣe. I will say we should not talk.
ọba Olúwo ń kó ọmọ Ìwó lọ sí ẹrú ẹlẹ́ẹ̀kejì true to àbí ọ̀dẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ yẹn due to ignorance. ọba Olúwo rògbò yóò ń kàwé ń gbọ́n wọ́n ti ń lò ó aláì wọ́n ti ń lo ọba Olúwo bọ́dẹ̀ ṣe ń lo àwọn ọba kọ̀ọ̀kan nìyẹn o. tó bá ti lò yín tó ti achieve èèmù wọn látara yín ẹ̀rí nǹkan tó máa ṣe fún yín ẹnu tèmi kọ́lẹ̀ láìláì ẹ̀ ní gbọ́lẹ̀ ní òjíṣẹ́ ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́n yẹn. They will use you. ṣùgbọ́n èèyàn ọba tẹ́ ẹ lọ́ ń dìtẹ́ yọ ẹ tó ṣe Sunday Igboho mo tún sọ lẹ́ẹ̀kan sí abẹ́tà kẹ́ ẹ ronú pìwàdà o. kẹ́ má rò bóyá ṣe Sunday Igboho lè ń dìtẹ́ o kẹ́ má rò bóyá ṣe Sunday Igboho lè fẹ́ pa á. ẹ jẹ́ sọ fún yín pé àtàrí àjànàkú ni kò ṣẹrù ọmọdé ẹ̀yìn ọba repeat àtàrí àjànàkú ni Sunday Igboho kò ṣẹrù ẹ̀yìn ọmọdé ọba yẹn. ẹ̀yin ọba ẹ dìde ẹ jókòó tó bá jọba láṣẹ lẹ́nu ni bí bàbá yín ṣe sọ pé ẹ dìde ẹ lè padà ẹ rí bo ẹ fẹgẹdẹ bẹnu ni ó yá ìwọ gan ni kò jókòó kò dìde wọn bí ìyá ẹ dà ẹ dìde ẹ ṣoṣoṣoṣo ẹ jókòó ẹ tètè nonsense. ẹ má bínú jàre ẹ̀yin ẹ má bínú ẹ̀yin ọba tó kù ẹ má múra o ẹ̀sìn yín tó fẹ́ yọ wàláì yàásín ẹ wò pé jọ bí eré bí eré la fi máa sọ̀rọ̀ tiwa. àwọn tó bá ti mọ̀ mí dáadáa àwọn èèyàn mi lórí YouTube dáadáa ló mọ̀ wọn kó jíṣẹ́ ó kọ́ mọ ẹ̀rín ẹ̀ ti pọ̀ jù ó ti máa ń sọ̀rọ̀ jù. there's one video tí mo sọ ní àwọn èèyàn kú mọ̀ rẹ́rìn wọ́n ní mò ń kú rẹ́rìn ẹ mọ àwọn ẹ̀rín akọ téèyàn máa rí pé something dey burn nínú àwọn ẹ̀rín tí máa rí ẹ̀ ṣe ní máa rẹ̀ bá ṣe ọ̀rọ̀ kì í sí ibi ẹ̀rín yóò dára ọ̀rọ̀ kì í sí ibẹ̀ wọ́n say let's just leave it like this. Let's see what is going to happen. Let's give it some months now. Let's see what is going to happen to ẹ̀yin ọba. ṣẹlẹ̀ ní gbọ́ ni ṣẹlẹ̀ ya wèrè ni. I said enough is enough fẹ́yìn ọba ìtẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ kó wọn tẹ̀ jẹ́ mo sọ fún mo ní ẹ̀yin ọba yìí mo ní ìwọ̀nba wọn tẹ́ ẹ ti gbà lọ́wọ́ àwọn gọ́fúnà pírẹsidẹ́ǹtì ìwọ̀nba tẹ́ ẹ ti gbà ẹ kó dání o ẹ kí ìpú ẹ o ẹ má ná o ẹ má ṣe láwùláwo ẹ fi dín nǹkan mọ́lẹ̀ because there is time will come tẹ́ ẹ máa tẹ́ time will come tó jẹ́ pé you won't have access to all these things you have access to. ṣe ọba tó jẹ́ pé bó ṣe jọ ń wá gbogbo àlùmọ́ọ́nì ilẹ̀ wa lọ káàkiri wọ́n fún ẹ ní 70%, wọ́n fún ẹ ní 20%, wọ́n fún ẹ ní 30%. ṣé irú àwọn ọba yẹn lè máa fẹ́ kí Yorùbá nation lọ? ṣé wá rírú àwọn ọba yẹn àwọn náà ló dìtẹ̀ mọ́ ṣe Sunday Igboho pé yẹn ìmọ̀sùpárì ṣe Sunday Igboho láì mọ̀ wípé ara wọn náà ní kíní kan ń pajá ó rò bóyá kíní kan lòun ń pa ẹ̀pápá rẹ̀ lòun ń pajá ìyẹn wà bẹ́ẹ̀. ṣé wá rí èèyàn báyìí ṣé wọ́n bá yín tó lẹ́yìn kọ̀ọ̀kan ni ṣé wọ́n bá yẹn wọ́n bá yín tó lẹ́yìn kọ̀ọ̀kan ìyá yẹn ẹ ṣe máa padà jẹ ẹ máa jẹ tó máa sún tó yẹ kó fúnra ara èèyàn balẹ̀ máa sọ pé ṣe Sunday Igboho wá gbà wá o ẹ̀kọ́ máàkì ọjọ́ ìní sílẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sókè ni ẹ ẹ̀ fẹ́ sọ̀rọ̀ sókè ẹ ń pẹ́ torí pẹ̀ sí ń jẹ́ ní wọ́n Nàìjíríà gbà tí wọ́n Nàìjíríà bá máa jẹ yín ayé yín arán ìwà lọ ń dìtẹ̀ ẹnìkan lọ́nà máa fi ṣe lórí ẹnìkan lọ́nà máa gbéṣẹ́ lé lọ́wọ́. Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ látọ̀run kó wá sọ pé yẹn èmi ni Ọlọ́run tí mo fẹ́ gá Yorùbá nation fún just dey play. No, send somebody for you. Ẹ̀gbọ́n rẹ̀ gbọ́dọ̀ tí mo sọ pé Ọlọ́run máa rán èèyàn sí èèyàn ni ẹwà àwọn tó máa ń jíṣẹ́ fún yàn. Ọlọ́run lè ràn ọmọ kékeré, Ọlọ́run lè ràn wèrè, Ọlọ́run lè ràn anybody, kò sẹ́nibody tó náà ò lè ràn sí yàn. He's the one that God sent to us. ẹ wá ṣe tẹ fẹ́ wá máa dìde ẹ fẹ́ máa kọjá ayé yín èèyàn ọba abẹ́tàkẹ́ ara jókòó jẹ́jẹ́ yín kí àwọn Fúlàní máa fi orí yín gbága wọ́n máa fi orí yín gbága tán wọ́n tún fi orí yín ẹ mọ̀ pé tó máa fi ẹ̀yìn ẹ̀gbá náà lè máa sọ pé ẹni tí wọ́n tó máa fi orí ẹ̀ fún àgbọn kò kí ń jẹ́ inú ẹ̀.
ṣe fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ àbí máa dẹ̀ sọ àní sàsọjáàmù no I will say it. Number one, either you like it or you leave it. Either now or soon. Your nation is going to stay. Wallahi. There's nothing you can do. There's nothing. Nobody, no Alawo, no Ifa, nobody can stop it. That's number. I just want you to put that one in your back of my mind. Yoruba nation is going to stay either now or later. But I just pray that go on now. Tí a ṣe wà ní ọ̀dọ́ tá àti ìdàgbà lọ títí. Àwọn ọba mi àrógò lọ́wọ́ mi. Wọ́n máa sọ pé má bínú pé ẹ̀tẹ̀ ti gba Yorùbá nation. No. Ohun tá bá máa àwọn olówó máa sọ pé àwọn èèyàn máa sọ pé ohun tá bá ní gbà lólówó tálákàlà tí máa ń kọ́. Ṣé rí gbogbo àwọn ọba yẹn á gbé Ifájọ ọ̀dẹ̀ mọ́ṣẹ́ máa ń yan àwọn ọba gangan. Ẹ ṣáà tí mo mọ́ṣẹ́ máa àwọn afọbajẹ tó jẹ́ original àwọn aláàlọ́ ọba ó yáṣẹ́ ní ó yẹ ní ọba àbí ó yẹ lọ́ba. Tó máa sọ pé kò yẹ ní ọba ó lo ayédèrú láti jọba ni ó yẹ gbàdánù. Ta ló yẹ ní ọba kó bọ́ síbẹ̀ tí Yorùbá nation bá dé tán. We clean everything. We clean. I repeat, we clean everything. We clean it. What them are more shaprapra. You want to battle what you are doing in Nigeria, you want to be doing in Yoruba nation. We have mi fẹ́ sọ̀rọ̀. Ó ti yín. Ẹ mọ̀ kan tó máa ṣe fún wọn ní China. Ìwọ tó bá ti kówó wọn jẹ ní China tó bá ti kówó ìlú wọn jẹ ó ní nǹkan tó máa ṣe fún wọn. Irú nǹkan yẹn la máa ṣe fún wọn tó bá gba Yoruba nation. We clean our country. That's why tẹ́rù fi ń pa àwọn kan nìyẹn tábàgbà Yorùbá nation kí lè fẹ́ máa jẹ. You will eat. You will eat. You will eat God self. A tún sùn wọ́n gan. You will eat God self. Ìwọ gan tún ní owó lọ́wọ́ débi pé wàá tún máa gbé kí ló fẹ́ fowó ìṣe o. Ó mọ nǹkan tó fẹ́ fi ṣe jọ. You know how we rich tá bá ṣe lówó tó nílẹ̀ Yorùbá ni. You don't know. Some people don't know that we Yorubas, we are the one that hold Nigeria. You don't know. If you don't know, you know. Now you know. We Yorubas hold Nigeria. When we go today, there's nothing for Nigeria. There's nothing called Nigeria again. The rest of you, Baba yín ìdílé kẹsí bẹ́ẹ̀. Wọ́n wá fi bàbá yín ìdílé kẹsí tán wọn náà wá ṣe mọ́nà wọn náà ṣe rádaràdá wọn ṣe jáàtì àwọn kan máa sọ pé yẹn àwọn kan ti bàjẹ́ tipẹ́tipẹ́ tìjàtẹ́rù náà dé kò sí nǹkan tó lè ṣe sí mọ́. Ta ló bá yín sọ pé kò sí nǹkan tó lè ṣe sàbí nítorí pé ìjẹkújẹ tó fẹ́ jẹ gbogbo àwọn tí Tinubu kó mọ́ra gbogbo àwọn tó mọ̀ pé wọ́n ti frogí sẹ́yìn gbogbo wọn ló lọ kó mọ́ra tó jọ ṣiṣẹ́ ẹsẹ̀ lọ ó lè ló mẹ́sẹ̀ ó lè tán. Let's say the truth and let's say the fact. If you are still sitting down there that Nigeria is going to be better in one day, Nigeria is not going to be better. They are just putting you back. Forward ever, and backward never. But Nigeria is backward ever, forward never. In Nigeria, why are you bringing a hold item that people should be saying? Even though you that bring you cannot even sing it. They now put Babayin, there's nothing he can do. He just be doing blah 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 blah. Tó bá jẹ́ pé nígbà tí ayé ṣe dáàrin. Àwọn ọba ló máa lọ bá àwọn president pé no, mi ò fẹ́ kí ìyà jẹ ìran mi. Yes. Ó yá president ṣe báyìí. He will do it. The president will do it. Ṣé àwọn president wà tó jẹ́ pé àwọn kan ṣe fún wa contract in under government. Ẹ máa ní kó ṣe kan ló máa ṣe. Lẹ́yìn àtijọ́, the president will do whatever the king asks him to do. He will do it. And nothing is going to change. Nothing will happen. Nígbà tẹ̀tẹ̀ tí wọ́n bá gbogbo ẹ̀jẹ̀ tó jẹ́ pé àwọn kan ló tún wá yàn yín ní ọba ọmọ máa sọ sálárì fún yín. Lẹ́yìn àtijọ́, I don't know maybe it's exist or not. Lẹ́yìn àtijọ́, àwọn ọba wọn kì í gba owó ní ọwọ́ àwọn governor president now.
tó bá ti ṣe kíní tán wọ́n máa kó wá sáàfin ni wọ́n máa mọ bó ṣe máa yanjú ọba ló máa sọ bó ṣe máa ná owó but ní ìsinyìí wọn bá ti pààkì owó yẹn tó dàbújá straight nígbà tó bá wá ti wá dàbújá tán àwọn Fúlàní àti kọ́kọ́ yọ bí 80% àwọn 80% kìí tẹ̀ mọ́ sọ àwọn Fúlàní kan tó kọ́kọ́ yọ bí 90% wọ́n máa wá kó bí 10% tó kù fẹ́yìn ẹ̀yin Yorùbá kẹ́ wá máa lò lára àtọ́ tó wá ń fún wa tá tó wá ń lò yẹn àwọn tó ń para wa lé lórí lára àtọ́ fún wa tá tó wá ń lò yẹn àtúnwá ń polè kó wájà àtúnwá ń po olóko kó wá mu lára àtọ́ fún wa tá tó wá ń mánéèjì lò yẹn lára gan lò yẹn náà àtúnṣèwà bàjẹ́ fúnra wa àtúnjẹ trap fúnra wa àdẹ̀pẹ́ra wa lọ́mọ Yorùbá ṣé wá gbọ́ ṣé ní gbogbo ọba mo tuntun wọ́n repeat o gbogbo ọba tí ò bá fi ara mọ́ Yorùbá nation máa jẹyàn ẹ̀ níṣu. Àwọn tí YouTube ló ti mọ̀ mí ẹ ṣáàjà ara keep ẹnu mi ẹ rò pé kí ló ń sọ go and sit down shut up your mouth you rat yí ọmọ kékeré yí ẹ̀sọ́ ọmọ kékeré mi náà tọ́ ṣùgbọ́n má kọjá yìí dé ọ̀dọ̀ Yorùbá nation má kọjá yìí dé ọ̀dọ̀ àwọn tó ń ṣe Yorùbá nation ní tòótọ́ tó ń fi inú kan ẹ̀jẹ̀ kan omi kan ṣe tó bá kọjá yìí ó máa tẹ̀. Gbogbo wa la mọ ọmọ bọ̀tì ẹ mọ̀ náà ọmọ bọ̀tà ọ̀yàn ọmọ bọ̀tà Saheed ọmọ bọ̀tà ni mò ń sọ tó ń ṣe Yorùbá nation tó lọ́jọ́ onítìrì nígbà yẹn we see it we say it mo ní dùgbẹ̀dùgbẹ̀ kan fẹ́ já mo ló fẹ́ já láàrin gbogbo àwọn tá à ń ṣe agitator Yorùbá nation you think you are playing ṣó tọ́sẹ̀ kan ṣá àbọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta kò ju bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kejì ẹ lọ ọmọ bọ̀tà pokùnso kí ló máa sọ nígbà tóun náà máa sọ tán ó ní ẹgbà Yorùbá nation fún wa ẹgbà Yorùbá nation fún wa kí ló dé tó ń dalẹ̀ tọmọ bọ̀tà Saheed ọmọ bọ̀tà tí ò bá dalẹ̀ ni ó sì lè wà láyé dìsìn that's all they say that ẹ má dalẹ̀ Yorùbá nation tó bá ní ṣe má wù kókó fẹ́ kọ́ sọ pé ò ṣe sọ pé ò ṣe má bá tiẹ̀ lọ tó bá dalẹ̀ Yorùbá nation máa tẹ́ ó máa kú sí ẹ já sọ tọrọ fúnra wa ẹ̀rọ kékeré ìwọ̀n wọ́n yìí sọ yìí àwa kọ́ o Ọlọ́run ni o ṣùgbọ́n má dalẹ̀ Yorùbá nation ṣàwárí àwọn ọba ẹ̀rọ pé mo tún tẹnu mọ́ àwọn ọba tí wọ́n náà tẹnu mọ́ nǹkan ẹ mọ̀ pé there is something wọ́n máa sọ pé àwọn alágbèrò àwọn tó máa ń rọ àdárò nǹkan tó máa ń gbá irin mọ́ ojú kan ó ní nǹkan tó yàn fẹ́ mú jáde ni when I'm telling you this ọba they are on ti gun gírí kọjá ewé it's time to deal with them ọ̀sẹ̀ pé àṣewọ̀ kékeré ló fẹ́ dì pẹ̀lú wọn èmi kan fẹ́ dì pẹ̀lú wọn but when this time come you will see it gbogbo ojú ọbẹ̀ la máa fi rí. You think we are playing? You think you can just mess up with Yorùbá nation say because of Shindari is there, it's because of Babakito is there. There's one guy, there's one man, there's one stupid man. Ó dàn kó ṣe open YouTube ni. Tó sọ kéye Babakito ni mo ní àmọ́ ní mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ kan mi pé ẹjọ́ how many subscribers ló ti ní? Àwọn àyè sọ fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà mo ní how many subscribers ló ti ní? Wọ́n ní àwọn ṣe open YouTube ni mo ní no wonder. Mo ní no wonder mo ní so nǹkan tó wá kọ́kọ́ fẹ́ fi trend ni pé kó máa sọ̀rọ̀ sí àwọn bàbá méjèèjì mo ní ó fẹ́ tẹ́ mo lásìkò tó fẹ́ tẹ́ ti tó bàbá dàjẹ́ sọ yìí ti dàgbà ọkẹ́ máa wò wọ́n o àwọn bàbá yẹn ti ń súnmọ́ etí ìkòtò díẹ̀díẹ̀ o. Don't mess up with Yorùbá nation. Don't mess up with Shondegbo. Don't mess up with Babakito. Don't mess up with them. When you're doing boom, so that go clear sí wa. Don't mess up with them. There's some people that you cannot mess with. Tó bá mess up pẹ̀lú wa tẹ́ wa fa tẹ́tẹ́ di. Ṣé àwọn ọba yẹn wọ́n ti tẹ́ wọ́n ti fi àtẹ́tẹ́ di because wọ́n ti kọjá yìí. Wọ́n ti gòkè ro kọjá ìwé wọ́n ti mess up. Very soon you will see. We all see what is going to happen to those Obas. We are not joking here. You will see me laughing, just laughing, doing this. You can see me laughing, but I'm telling you the fact. I'm telling you the truth. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lẹ́ni. Mo kí wa pé a kú oṣù tuntun. Ẹ jọ̀ọ́ bá mi kọ déètì ọjọ́ èní lẹ̀. Ẹ bá mi dẹ̀ sọ fún àwọn ọba yìí pé kí wọ́n yí padà ìjọba Yorùbá nation ó ṣe kí ni ó kù sí dẹ́dẹ́ ẹ ní kí àwọn ọba yí padà ọba tí ò bá yí padà
ẹ jẹ́ wá fún yín lọ́rọ̀ kan mo fẹ́ ṣàlàyé kankan lẹ́ẹ̀kan mo ti gbàgbé mo ní either you like it or you leave it Yoruba Nation is going to stay either you join Yoruba Nation or you don't join Yoruba Nation is going to stay number 2 nìyẹn ṣọwárí number 3 don't mess up with Yoruba Nation if you mess up abẹ́lẹ̀ ṣe máa ń sọ ìbò yẹn tó bá mess up pẹ̀lú Yoruba Nation ó máa tẹ̀ sí tó bá kọjá yẹ pẹ̀lú Yoruba Nation ó máa kú sí ẹ̀rù bóyá kékeré ni kékeré ló lè pàtàkì wá máa sọ̀rọ̀ you think say na small thing if I did come outside to say it ọlọ́run jẹ́ ká jẹ gbá I will jẹ gbá ẹ jẹ́ ìsọtọ̀rọ̀ fún yín I will jẹ gbá. So when I'm coming outside to say it, you think we are just joking because you're saying us, we are laughing, we are laughing, but we are saying the fact, we are saying the truth. So don't express with Yoruba Nation. Don't even try it. We'll see what is going to happen to those Obas. Let's see. Let's wait and see. Thank God that we are at least we are still many here. Let's see. Let's see what Fulani is going to use them for. Kidding. Tó bá ní join Yorùbá Nation má join rárá dádúró ẹ̀yin ọba tẹ́ bá fẹ́ join ẹ má join ẹ dára dádúró yín ẹ má kọjá yín ẹ má dìtẹ̀ rárá Yorùbá Nation is so clean so bright so white that no stain must touch it. If stain lásán tó bá tọ́ sí lára lásán Yorùbá Nation is like pure white. Tí rí àwa tá a ti rí láti mọ̀ tí ì gbọ́ àwa tá a ti gbọ́ láti mọ̀ àwọn ìyá yín tó ṣe ń jọ́ kìíní àná ẹ má bínú àwọn ọ̀dà wọ́n ti ṣe kí ni ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́ wọ́n ti sẹ́ńpẹ́ because àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù onítìrì ẹ má bínú I don't want to mention ayé o but Yorùbá Nation ń ṣe ẹrù ẹ̀. Forget about it. Those people they're talking about that. See them, those people they arrest on that day when they want to go and collect Ìbàdàn àbíkílẹ̀ ń pè tó fẹ́ lọ gba governor office. Most of them wọ́n máa ti kú sẹ́wọ̀n. Onítìrí ó máa gbà wọ́n lẹ̀. That's why I always say that don't mess up. Tó bá ń rẹ pé kó wá lọ ṣe nǹkan kan, find out nǹkan tó fẹ́ kó wá ṣe. Tó bá sọ fún ẹ pé kó wá sọ̀rọ̀ against Yorùbá Nation sọ fún ẹ pé kó bá tẹ iye tó bá máa fún ẹ má gbà ó because bó o gbà ó tẹ̀ sí. Because some people say that those people they don't know them before maybe they just give them money and then they tell them they should do this and they are doing now they are tẹ̀sí. Most tó ń kó ní ìgbà tó ní tèmi ní kàn lọ gba Ìbàdàn kíní kan àbí bọ́lá ní kàn lọ gba governor house most wọ́n ti kú sẹ́wọ̀n. Do you hear anything about it? Do you hear them saying it again? You don't hear them saying it again. They will not say it. Now you will now come on social media, be saying, yeah, Advocacy is this, Advocacy is not, is not the one that, he is the one that God sent. She's only but he is the one that God sent. Either you take it or you leave it. So worry what to say me over your dead body, your bad nation never do. Yes, over your dead body. Now. Kò sí rọ́bẹ̀. Ṣeré Yorùbá Nation gbé ikú àti ìyè dání ni. Ẹ jẹ́ n sọ tọrọ fún wa. Ẹ máa lọ̀rọ̀ mọ́lẹ̀ onímì ni ẹ máa sọ pé àṣé bẹ́ẹ̀ ni Yorùbá Nation yín máa le tó ni. Wọ́n sọ fún ẹ kó le bẹ́ẹ̀ ni. Just say the truth and be free. Just do the truth and be free. Just do the needful, just make sure that you are not like this. I hate people like this. So don't do like this in Yoruba Nation. Don't do that. Just go straight to the point and go straight forward. When you go through that, you'll be free. But when you are doing like this, you are doing like so very cool. You think we are playing? We are not playing. We are not joking. We are saying the truth and we are saying the fact for you. Ẹ mọ ọ̀rọ̀ ní Bible tí wọ́n kọ́ gbà yẹn pé nígbà tí Mósè àbí ó sọ fún wọn pé yẹn ọmọ máa ta ìyẹn fún gàrí ní owó kékeré ẹ jẹ́ kí n sọ ní owó kékeré bí wọ́n ti mọ̀ pé ní ṣíkílì àbí kíní kan ó ní wọ́n máa ta àwọn àṣẹ o ó ní wọ́n máa ta gàrí ní ìwọ̀nba owó kékeré. Let's say, like, let me just put it like this so that you can understand. Like, rice is not only 130 because I see some people saying they are selling 1,000, 135,000, 180,000, 140,000. Now, okay, and I'll say, okay, that rice they are selling 1,000. Then 1,000.
140,000, just put like that rice. Me sọ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ because it will never happen in Nigeria. What's going up cannot come down in Nigeria. That is the fact. But I'm just using it for example that ẹ jẹ́ kí n padà sí ti Bible yẹn á lè yí wa dáadáa because wọ́n sọ pé ojúṣe sọ fún ọmọ ta ráìsì ní 500 naira mi ì sọ bẹ́ẹ̀ kò lè wálẹ̀ tó bá máa wálẹ̀ tẹ́ntẹ́nẹ́nẹ́ ṣèbẹ̀ wà tẹ́lẹ̀ omi tuntun wá láìkì ní ìsìnkú fi mi pa wọ́n nìsí mo ṣe fídíò kan sórí Facebook mi àwọn Facebook lè máa ń gbádùn jù but still náà èpè lè máa ń ṣe fún wa èpè ebú but ìyẹn ní má ṣiṣẹ́ tí máa ṣe no be you send me if I see something that's me that if I see something tí mo mọ̀ kó máa affect àwọn èèyàn mi no, I bring it out. So you see me laughing like that. I'm just laughing like that, but I know what I'm doing here. I bring it out for you guys to see. That you have to be very careful now. Ayetangbe is very everything is over risks. Now let me go back to my word that only okay. Just mostly ni abi talote so. Ipe o mata gari ni iye ton ta ni àwọn tà ní 1,000 naira tẹ́lẹ̀ o wípé ṣùgbọ́n ó máa di 1 naira o ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ yẹn wípé ó máa di 1 naira o. àwọn kan lára àwọn òjòyè yẹn wá sọ fún Mósè pé àbí Árónì dẹ̀ ni ìṣàmọ̀kọ́nu méjèèjì ó wá sọ fún pé kò lè possible láíláí gàrí tí wọ́n ń tà ní 1,000 naira báwo náà ṣe máa wá tà ní 1 naira wọ́n á ní etí yín lẹ́ẹ̀ fi gbọ́ o ṣùgbọ́n kò ní ṣojú yín ṣojú wọn nu Bible kò ṣojú wọn bí wọ́n ṣe gbé pé wọ́n ti ń ta gàrí ní 1 naira wọ́n ṣe ní irọ́ ni òótọ́ ni gbogbo àwọn tó ti sọ pé irọ́ ni kò lè ṣẹlẹ̀ wọ́n tẹ̀ wọ́n pa ni. Ọ̀yá ẹ bá mi sọ tún wẹ̀ wọ́n ṣe kí ni wọ́n tẹ̀ wọ́n pa ni. ṣé wọ́n tó máa sọ pé Yorùbá nation kò lè dúró láíláí ó bá yẹ dead body Yorùbá nation lè ṣẹlẹ̀. You know, so I'm not saying anything. I will not say anything because some people say, yes, I'll be money, but we have to say the truth. We have to say the fact. We say the fact. We don't hide anything. What the you want to show the shell like it? You want to finish it? Have you goals? It's left with more. Genuine. But you left you. That's why they say that don't mess up with Yoruba nation. Don't mess up at all. Just stay clean. If you cannot stay clean, don't talk about it. Don't even talk about it. Just deal on your own. Just deal on your lane. Even though má tẹ gbàdúrà kankan sí, má gbàdúrà kankan sí rárá. Má lọ orí òkè. Nǹkan ṣá máa dúró pé ìgbà wo ló máa ṣẹlẹ̀. Nǹkan tó máa kàn ṣe ni pé má join. Pé Yorùbá nation lè dúró. Má join yẹn, number 1. Má join pé ẹ̀yẹ gbowó báyìí ẹ lọ máa bá àwọn bàbá kí tó yè jẹ́ ẹ lọ máa bá struggle Yorùbá nation lè. Don't do that. If you do that, you will not see Yorùbá nation when it's gone. Ẹ wo ẹ jẹ́ ń dákẹ́ ẹnu mi wá sọ òjíṣẹ́ ní ọdún kan because àwọn kankan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ máa là mọ́lẹ̀ nígbà mi because when we don't là mọ́lẹ̀ sometimes some people say that maybe she don't want to say it or maybe she's did this maybe she's did that and then we have to do something that we have to mind what we're saying on social media and then a gbọ́dọ̀ ṣe yẹn náà so gbogbo àwọn yẹn ló jẹ́ ká máa da ọ̀rọ̀ wa pé sáà sọ bí èyìnbó bí èyìnbó bí tí ò jẹ́ èyìnbó bí broken bí tí ò jẹ́ yín broken ká sọ èyìnbó ká má sọ dáadáa ara ẹni. You don't know how to speak English. I was like, English na my language. No be my language. You forget you. English not be my language. You won't know that I train myself. I train myself not to speak English in my house. I train myself to that level. If I want to go further to be, speak English, I'm going to school so that I can be able to speak English. I can do that. But I just train myself. No, I don't want to do that. I train myself to that. No, I must speak. It's not easy.
that Yoruba is not easy, especially if you have children in diaspora. You know, all they hear is English, Dutch, finish. But for me, I bring myself low, low, even though Timari, àwọn ọmọ elédè kejì wa yẹn gan àti wá sọ English pẹ̀lú wọn ó wà hard, but tí n bá dọ̀dọ̀ doctor mi ò kọ́ nígbà a máa dábòlẹ̀ bó ṣe lọ sọ́dọ̀ kan gbàtà doctor máa sọ fún mi calm down madam. Miss, calm down. I say, okay, you don't understand what I say. What I'm trying to say is, what I'm trying to say. But when I come to my house, see, yàrá mi, apartment me, I train myself not to speak English. It's not easy, but we have to, punish ourselves to do sometimes, because sometimes maybe you go outside, some of them speak English, but they speak English, but they will not speak it out. They will hear them just. Some of those people hear English, but they will not say it out. But immediately, maybe you want to talk to your doctor outside, and maybe she's doing something that you don't even like. You will say, "Oh, baby, leave there. Leave there. Don't go there. Just don't know this woman is not clean. Don't know the woman is not clean. Don't know the woman is smelling." But the time she look at you, you know that ọgbọ́n English wọn kàn ní fẹ́ sọ ọ́nà fẹ́ kó jábọ́ sí wọn lọ́wọ́ ni. Ṣùgbọ́n kó mẹ́ ṣe nǹkan kan níta tó sọ pé Dékúnlé ó ti kúrò ń bẹ̀rùn sóòrí póbìnrin òun rùn ni sóòrí póbìnrin òun dọ̀tí ni ojú ò sọ̀nà fún ọ rárá pé ò yẹ kó o dúró ń bẹ̀rùn. Lórí sọ Yorùbá sọ́mọ ẹ̀. I think that's what I want. I don't want to be speaking English outside. No, I speak Yoruba today. Even though you talk about Yoruba, you must learn it. Some people are saying, Yoruba, oh my God, there's one lady that I seen on it's not lady, it's like grandma. Only, what you play video in your phone. Only one program on the UK, I always mix all this together. Emma mind me, I don't want to put that in my mind that this one is UK, this one. I don't need it. What I put in my mind is Yoruba Nation. There's one place that I go yesterday. There's one office, and I see all those flags. I see Nigeria flag. Oh my gosh! I see it there. I see Russia. I see Nikon. I see every. In fact, I don't know what I'm recording. I see all those flag all over the world flag. I see there. And I see some space there. My husband has said, this space, ààyè tó wà níbí yìí o, tí wọ́n fi flag sí yìí, tí wọ́n kò sẹ́ anything bẹ́ẹ̀, is Yoruba Nation flag that is going to stay there. I say, yes. You think you're playing? You're not playing, yo. Money, yes. It's going to stay there. Space tó wà ńbẹ̀ yẹn tí wọ́n fi gbogbo flag the whole world sí yẹn tí ò sí flag Yorùbá Nation ńbẹ̀ yẹn mo ní ọ̀gá mi ní flag Yorùbá Nation máa wà ní ibi báyìí mo ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa wà bẹ́ẹ̀ ni. That's why I say don't joke with what? Don't joke with us. So you may see me, I post some random video, blah, 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 that's what they wanted. But when it's come to Yoruba Nation, I don't joke. I don't joke with it. Because I know where we are going. I see where we are going. When you see the future of Yoruba Nation, you will know that you have to run sesi. Ajaka bẹ̀rẹ̀ pé ọ̀sán kò jíṣẹ́ ẹjẹ́ ti pọ̀ jù ẹ̀kọ̀ọ̀kan náà la máa ń rojọ́ a kì í rojọ́ ní gbogbo ìgbà náà ẹ̀kọ̀ọ̀kan la máa ń rojọ́ but we rojọ́ and bring something out. Ẹ̀yin ti Facebook wò tiẹ̀ tiẹ̀ kọ́mẹ́ǹtì rárá ẹ̀kọ́ ṣáà ń wò mí ní ẹ̀ ń wò pé ọmọ òpònú wo ló ń sọ̀rọ̀ yìí ẹ̀kún lẹ̀ ní bínú sí mi àwọn ètò ìwọ máa ní oh my God, see that gbẹ́nu ẹ̀ sàn ọlọ́run wà bá ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ especially ẹ̀yin ti Facebook èpè ti pọ̀ jù. Kò dẹ̀ dá ẹ jẹ́ ká máa sọ tọrọ fúnra wa kò dá. You don't know where people come from. You don't know what ginger the people to come outside and be talking sometimes. You think that we are just, some people will say, it's because you want to trend on social media. It's because you want to trend, you want to collect Facebook money. Me, we be say, I don't do my
follow family, abi Prayers and Mommy Kitchen family, me, before them drag me. So yeah, come and be doing this thing. If you don't do it, you will get bassy. And now come and do it. You can't come, they say, now because of social money. Did I say I beg for money? I said it the last time video that I said, I'm not begging for money. I always say that. Those people, I always say that. And I think I have to be putting it in this life when I'm doing it every time now. Because some people will think because of Facebook money, that's why we talk sometimes, we talk rubbish. You think all those people that we are in diaspora, that we are doing this social, this thing, you think we are hungry? Do you see me like this, that I'm hungry? They say I'm hungry. I'm not hungry. People you see all over the world, they're talking about Yoruba nation. We are not hungry. It's the love that we have for our people. That's why we are doing it. We leave our precious time to do some things. Yes. Ṣebí láìpẹ́ ìmọ̀ bóyá fídíò yẹn máa wà lórí fóònù mi. Ní àwọn ibi tí Nàìjíríà yín bá yín dé, àti ibi tí àwọn ọba ò lè ní ẹnu ọ̀rọ̀ láti sọ ọ̀rọ̀ gidi síta láti ṣe the needful, the right thing. Tí wọ́n kó rice jẹ́ pé ó ti mix mọ́ ìyẹ̀pẹ̀. How are they going to cope with it? Báwo náà ṣe fẹ́ ṣe? It's like, excuse me, bóyá wọ́n máa lọ máa ṣa rice yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni, àwọn tó bá ti rí fídíò yẹn. Bóyá wọ́n máa lọ ṣa rice yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni o. Ẹ má bínú ẹ̀yin ti YouTube, ẹ̀yin náà kì í sábà rí kinní yẹn, ẹ má bínú. Bóyá kẹ́ lọ máa bá mi wò ní Facebook, because àwọn yẹn ò kì í gùn, short one náà máa fi sí Facebook. Bóyá wọ́n ṣa rice yẹn ni o, bóyá wọ́n máa ṣá ni o, àbí wọ́n máa jẹ pẹ̀lú ìyẹ̀pẹ̀ tó wà bẹ́ẹ̀ ni. I don't understand. Wọ́n ti mix rice yẹn mọ́ ìyẹ̀, bóyá ó dà lẹ̀ ní kálukú wọn á kú báyìí. Wọ́n wá ń kú báyìí. Irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí Nàìjíríà. Àwọn ọba náà jókòó, they do nothing. Àwọn ọba, they care about their own pockets. They care about how they can send their children or their child to abroad to learn, how they can do this, how they can achieve what our grandfather wanted to achieve 100 years ago. When you have your ìdí tó fi wà ní ipò ọba tó yẹ kó o ṣe, you leave it during your own. Àléèyàn bá máa jẹgba. Ẹrí pé mo tún sọ. Mo try àti wá fídíò yẹn ni mi ṣọ́ọ̀bù mo máa rí ọ. Ẹ jẹ́ kí n wọ́n náà. Àléèyàn bá máa jẹgba sẹ́. Ayé pé àwọn ọba ni wọ́n, ẹ má bú wọn, ẹ má sọ̀rọ̀ sí wọn, àkókò sọ̀rọ̀ sí wọn, àsìbú wọn. Ẹ̀yà kò sí Facebook lórí fóònù yẹn, má bínú, òun lélẹ́yìn bí báyìí. Ẹni ká má bú wọn, àbú wọn. Ẹni ká má sọ̀rọ̀ sáwọn ọba, sọ̀rọ̀ sí wọn. Ṣùgbọ́n àwọn ọba ló ń tó bìrìpò tó láti fẹ́ mú Sunday Igboho yẹ sọ̀rọ̀. Ṣé ká má wá sọ̀rọ̀ sí wọn? Ṣé ká má wá wòran ni? Tó bá yẹn ní ma sọ pé ẹ̀bá dẹ̀ ti wá ṣe nǹkan sí o, ẹ̀bá dẹ̀ ti wá sọ̀rọ̀ o, ẹ̀bá dẹ̀ ti wá sọ̀rọ̀. That's why we are talking. So tá bá ń bú ọba, please. Ìgbà tó fi lè ń bú president, so kò sẹ́ni tá lè ẹnu wa fẹ́lẹ́fẹ́lẹ́ yìí. Especially ọba tó bá ti gbọ́ràn, ó máa jẹ ìyá ẹni. Ìjẹ́ sọ tọrọ fúnra wa. Nǹkan máa ṣẹlẹ̀ nínú ìlú yín, ọba ò ní gbègbèsẹ̀ kó sọ̀rọ̀ síta pé ẹ̀yin Fúlàní tẹ́ wà nínú ìlú mi, tẹ́ ń pa àwọn ènìyàn mi, ẹ kúrò lórí ilẹ̀ wa. Ọba ò ní ẹ̀fà sọ bẹ́ẹ̀. Ẹ wá sọ pé kéèyàn má sọ̀rọ̀ sọ́ba. Ẹ máa ní ẹ má bọ́ba. Tó má tẹ̀ wá sọ pé kó má bọ́ba, ẹ má bínú. Tó má tẹ̀ wá sọ pé kó má wá bọ́ba. Ṣé bí ọba mi, ọba Olúwo wá ní kó má wá bú. Those Muslim don't go around. They hang out. They chorus abẹ́ Oboluwo. That's what Oboluwo is saying. What he's saying, Oboluwo is just saying what he's saying, because even though that's Oboluwo, that what he's doing, he have a repercussion for it. Because Oboluwo ṣe lọ́wọ́ ẹ̀, repercussion wà. Either now or later, repercussion kan Oboluwo ṣe wà. Because before you know it, ọba ni Yorùbá máa ń pè wọ́n. They will turn ìlú Olúwo of Ìwó Omi Ọ̀wọ́n, they will turn it to Fúlàní ọba, emir. Ṣé àwọn Muslim máa ṣe emir? Ẹ bá ń kọ déètì nílẹ̀. They will turn ọba Olúwo. Ọba Olúwo ti ń ṣe emir already, you see? They will turn
the next Oba to Emir. So before they turn the next Oba to Emir, wọ́n sọ pé kọ́ bá mọ igbá Olúwo kúrò níbẹ̀. Ẹ má bínú ẹ̀yọ́ wọn òwú àjọ wà nù bàtà kan náà ni. Ẹni kan bá wa gbọ́ Olúwo. When I'm saying that I'm from Iwo, I'm from Osun State, from Reason, ẹ má imagine, ẹ má sọ pé ọmọ Òwò ni yín o. That man will be watching me. I'm just trying to just to experience myself, just trying to say something. Not that, but yeah, I know you do say what else or no. Money, kìnnà ṣe sọ pé ọmọ Olúwo ni yín, ẹ má sọ pé ọmọ Òwò ni yín. Somebody should béèrè pé níbo lẹ ti wá. Lè dárúkọ pé Nàìjíríà la ti wá. Ìyá sọ pé Nàìjíríà, okay, this is how they do it. Okay, Nàìjíríà, it's a good country. In your dream, just a play. Tó bá ti rójú tó kọ́kọ́ fi pé Nàìjíríà, Nàìjíríà, okay, it's good country. So we corruption di payé yín pé ẹ̀yin ọmọ àlè játijàti. Lè sọ pé Nàìjíríà la ti wá. Ìlú wo mi tó sọ pé ọmọ Òwò ni mí náà ọmọ Olúwa tún lè sọ pé ọmọ Òwò ni wọ́n Olúwo wá ṣe rádaràda ìwá ní ká máa sọ̀rọ̀ tó bolú. There's one office that I go that day. Ẹ má bínú pa ń sọ gbogbo ẹ̀ fún yín. That's me. I will tell you everything. I don't hide anything. I beg. Tó bá máa fi bú mi tó bá dọ̀la, I don't care. No, I don't care. I focus where I'm going. I don't care that because I'm on Yoruba. No, wọ́n sọ pé ẹ̀yà àgbàdo wọ́n sọ pé ọ̀rọ̀ ló máa mọ̀rọ̀ wá. Ká lè bá mọ̀ pé this Yorubas, we have been fighting for it here. Yes. There's one man see me that ibi tí mo ṣì ń gbé tẹ́lẹ̀ kí n tó kó wá where are you from? I say, I'm from Nigeria. From Nigeria. Ọkùnrin àgbàlagbà ni o. Bàbá yẹn ti tó 60 or 65. Òyìnbó ni. I'm from Nigeria. Nigeria. You have been in Lagos, yes. 1990 Kinika. I've been in Lagos. I've been in Lagos, Kinika. Around the Baluwa January. I've been in Kinika. So, never been. Ẹ̀rí náà pa mí. Mo ń rántí bí màá yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn jọ yẹn inú bí mi gidi gan ni. Okay, I've been in Lagos, I've been in Abuja. Wọ́n ní okay. Kí ni mo fẹ́ find out ni pé they know difference between Yorubas, Yibos, and Hausas. They know. The man okay. When you shoes. Nǹkan tá a gbọ́ nìyẹn àti ìgbédè mi mọ̀. Ẹ má bú mi. Ẹjọ́ wa kú. Kì í ṣe èdè wa but ibi tó rí bá dání sí là ń gbé then we have to learn their language. So, ṣé wà ní okay. Ó dàbọ̀. The man came back again. Which part? Bó ṣe sáré náà ni o. Tòró gbọ́ English. Tí mo sọ pé àwọn bíbí yẹn gbọ́ English o. Ìtẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ wà ní àsìkò ẹ̀jẹ̀ yà kọ́ ọmọ yín ní Yorùbá so that ká má lọ wọ gbàgà pẹ̀lú English tẹ́ sọ fún ọmọ yín ìta tó wà kó bá yín before you know it they will call police for you now o ìdáyẹn wà ìwọ́n tó bá sọ Yorùbá rẹ̀ ṣe ó yà gbẹ̀rẹ̀ Bobby wọn ní ṣe kankan ò ní ọ̀ lè gbọ́ ọmọ ẹni gbọ́ nǹkan tó fẹ́ sọ. The man came back and asked me which part of Nigeria so ẹ̀yin náà mọ̀ pé ọ̀nà àṣàánú I know we're going to fight it but we just have to kọ́nà gbìyànjú wa lẹ́dí ó dẹ̀ máa gbé ládé adẹ̀ máa gba Yorùbá nation this man ọ̀nà jẹ́ kí n pàdé ẹ̀ mú àyẹ̀ngbà tá a bá gba Yorùbá nation aṣọ Yorùbá nation onímọ̀wọ̀ sí nímọ̀wọ̀ jì tẹ́ bá rí mi lórí social media aṣọ yẹn lẹ́ẹ̀ máa rí lọ́rùn mi odidi oṣù méjì aṣọ náà lẹ́ẹ̀ máa rí lọ́rùn mi màá fi mi rọrùn àti gbogbo àdánwò tí n bá ní access yes. He now asked me which part of Nigeria, and I say I'm Yorubas. And he, yeah, Yorubas. Yes, and I say okay, I'm Yorubas. You know, we speak different language in Nigeria. I'm not telling you about it. Money, you but tata tati mo gba. Me na sha arun mo. Money. Yeah, you know, we speak different language in Nigeria, and then we speak Yoruba. We have Igbo, we have Hausa, you know, and it's you guys that colonize us. Colonize. Nǹkan mo sọ fún jẹ́ yẹn ni. Wàhálà ilẹ̀ tó wà dá mi lélẹ̀. Nǹkan tó fi lè mú ẹ kó wá bá mi tó sọ pé which part? Ó mì pò mọ̀ wípé èdè kankan là ń sọ Nàìjíríà, ó mì pò mọ̀ pé ẹ̀yin gan lè kó wa bákan. Wọ́n ní ìsí àwọn máa ní ìjàmbá sọ̀kan ti tó ẹ má bínú. Wọ́n
Only from which part? I said, from Yorubas. Only Yoruba. Only yes, we have Yoruba, we have Igbo, we have Hausa. So only is you get the colonizers. But she has said, "Kuro waju mi." Only yeah. I like to let all be my she so. But she has done. Mo yo lori ibu. Mo na you no ko de ko gbogbo wa papọ̀ sójú kan ta wa ń jẹ ya imode nisin. Don't know what's my you see that colonize. So when it's you guys that colonize. Me just phone jẹ na ni wallahi. Me mo boro ye go she jáde lẹ́nu. When it's you guys that colonize us. Oh, she colonize abi gele ma colonization. Ẹ ṣá ló bẹ. Ẹ bá dẹ̀ mọ̀ pronounce that ẹ bá kọ sínú comment section. Ẹ ṣá fi mí lẹ́bẹ̀. Mo ní it's you guys tẹ́ kó rí wa papọ̀ bí guys. Yeah. Ó ṣe lọ ni. Mo dédé mo sọ fọ́kọ mi mo ní sún àwọn pípọ̀ yìí mọ́ gbà wọ́n lọ́kọ̀ gbogbo wa papọ̀ bí ẹja àìsí. Wọ́n dé mọ̀ ó gbà mí ó tún ṣe mí. Ẹ wá ní ká má lọ. Ẹ má bínú. Ẹ wò gbà tí àwọn Yíbò ti sọ pé àwọn lọ ṣé wọ́n dáhùn wọn tẹ̀rí tí wọ́n rò wọ́n tó ń fún àwọn bẹ́ẹ̀ ni ẹ wò gbà tí yóò bá dìde pé àwọn lọ wàhálà dé bá wọn that's why they say that àwa Yorùbá la di Nàìjíríà mọ̀ tí Yorùbá bá ti lọ sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ̀ and we are going nothing we call Nàìjíríà jẹ́ ìrànjú sọ. Ọlọ́run there's one office mo gbà sọ pé ọ́fíìsì ni wọ́n lọ náà ọ́fíìsì ló máa lọ òní nìkan ṣe pẹ̀lú ọ́fíìsì just dey play. Lọ ṣẹ́kọ̀ ọmọ mi wò ló bá ní where are you from? Money, I'm from Nigeria. No, only where are you from? Money, I'm from Yorubas. Only you're from Yorubas. Only which part? Money beside Nigeria. Mi ní parọ́. Èwo ni ká máa parọ́ irọ́ kíni. Ní náà parọ́ fún. Ó ti rántí ọmọ mi wà bí tọ́gbọ́n. Ló wà bí tí mo mú lọ́jọ́ náà. Only which part? Money, I'm Yorubas. Only you're Yorubas. Only which part? Money Yorubas is beside Nigeria. Nǹkan tí mo sọ fún dẹ́nà Yorùbá dẹ̀ máa dúró. Ebi go podongo. Kí lẹ sọ ẹ? Money, go and check your Google map. You will see it there. Kò dẹ̀ lè ráyè check Google map ńjọ́ náà. Ẹ ò kó obìnrin yìí wà lẹ́pọ̀. Yes, kò lè ráyè check ǹjẹ́. Ó sọ pé Yorùbá is beside Nigeria. Ní kí n má sọ pé ràn mí. Kí n wá wò kán máa fi ya jẹ ràn mí kí n má wá sọ̀rọ̀ ìran mi ò dìgbà tó jẹ́ pé ẹbí mi nínú ìran mi ni ọmọ tó ń bí tó ń jẹ́ orúkọ Yorùbá gangan sọ́ọ̀nì mú ẹ̀ Yorùbá ni. Orúkọ ẹ̀ Yorùbá ni kán máa fìyà jẹ wọ́n ká máa wò ká má lè sọ nǹkan kan ọmọ 8 years tó ń já kínní onílé tó lọ ń ta ní 1,000 2,000 táwọn tà fáwọn ìyá kan. Ìbàjẹ́ pé Nàìjíríà wà òkè ní sọ́mọ yẹn máa ṣe irú nǹkan tó ń ṣe yẹn ni ọmọ 8 years níbí kò sọ́pọ̀ láìpẹ́ fẹ́ lọ jí nǹkan lẹ́yìn kó jẹun kó tẹ fóònù kó sùn kó ṣàṣàìmẹ́ǹt kó dánú lérú náà ṣe ń bì. Ẹ wo èèyàn mi àṣà lè sọ̀rọ̀ ìtàntàn lẹ́nu mo kí Elédùmarè ọba tó bá wa ṣe ètò yìí títí di àkókò yìí fáàní mi mọ̀ pé mo lè pẹ́ tó báyìí kan tó sọ pé mo lè pẹ́ kan máa ní wọ́n tó máa sọ pé òní pẹ́ o máa sábà pẹ́ ṣáà ní ẹ má bínú. Ọ̀rọ̀ ló máa ń rán mọ́rọ̀ wá àti ló 1 hour 30 minutes fẹ́ lójú 30 minutes lọ tẹ́lẹ̀ but when the spirit lead you don't have to control it you just have to say it outside there. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá yọ ọba ṣàkẹ́ àrùn tó bá wa ṣe ètò lénìí. Mo dẹ̀ dúpẹ́ lórí ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi náà tẹ̀ dúró tì wá tẹ̀ ṣe ní àwa nìkan. Ẹ má lọ wá o. Ọ̀rọ̀ mi ti yé yín dáadáa bẹ́ẹ̀ yẹn. Ẹ má lọ gíní ẹ má lọ wá o. Ẹ jẹ́ nǹkan tí náà rọ̀ mí. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá yọba ṣẹ̀dá àwọn tó bá wa ṣe ètò lénìí tó darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni tí ò já sì sọ tí ò jẹ́ kí bí bá wa ní Elédùmarè ò ṣe. Fún gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí lórí Facebook lórí YouTube I really say thank you very much. Ẹ̀yin tí Facebook kọ orúkọ yín comment sí ṣe nǹkan kan àkíyín pé ẹ ṣe at least you use the data to watch me I say thank you very much. I really appreciate you on the Facebook. Let's check those people that comment on the YouTube. Maybe next time, maybe when you comment, maybe you just say hi. So when you say hi, I'll just mention your name on Facebook, So, ẹ̀yin tí Facebook, mo gbé fún yín o, mo gbé fún yín tìwó, mo gbé fún yín gan ni o, mo gbé fún yín gidi gan ni o. Our Facebook, they can booyàn I will be well. Wasiu Taiwo, thank you for staying with us. Arole Odua, thank you, sir.
Equator Erasa, Princess Robinson. Ẹ ṣé gan sa, ẹ má bínú pé mo nílé ka kọ́mẹ́ntì òkè ẹja wọn orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá nation la fẹ́ láìpẹ́ láì jìnnà láṣẹ Elédùmarè. Of course, láṣẹ Elédùmarè. A máa gbà á, just dey play. You just, oh my gosh. You see how I imagine. Some people will just wake up like this. I mean, just sleep like this. When you wake up in the morning, say, Yoruba nation, just like Ishe wa fun lewa. You think we dey play? You say, shut up, go and sleep. I'm a woman. You see, we talk at that time. And the man can't jiba my parent in Yoruba nation. I want prophecy. That is so that a lot of prophecy. We have already seen a lot of things that some people will just wake up and see yourself in Yoruba nation. Shoyemi Taiwo, thank you for staying with me. Again, go on, bye. And I hope you are for you are. She goes, Samson Adekunle, thanks for staying with me. Job Oluwagbami, thank you for staying with me. Emmanuel Henry, Ebumwale, thank you for staying with me. Emmanuel Abiodun, you're welcome, sir. Kazeem Ganiyu, thank you. Tijani Tajuddin Owolabi, thank you for staying with me. And then Jesus the Healing TV, thank you, sir, for staying with me. I really appreciate it. God bless you for staying with me. Baba, I really do. Why are you laughing now? Why are you laughing? How am I? Ọ̀rọ̀ yẹn ṣe ẹ̀yẹ mi ni nígbà tí ẹ sọ pé I hope you are for Yoruba nation. Mo ṣe àwọn okay. Yeah, Yoruba nation is going back, of course. We are in. We cannot even come out. If you come out, I hear you. You cannot come out. You just have to be there and love it. That's all. So, yeah, I'm not referring. I say thank you very much for staying with me. At least you spend your data, you spend your time to stay with me, to hear blah blah blah. Say, this child is saying, this Omo is saying, this baby is saying, this stupid is saying. Because that's how, you know, when people give you a name, you don't there's nothing you can do about it. You just have to, you just have to take it like that. Yeah, that's why I always, before you abuse me, let me abuse myself. The name that is, especially those people, the name that you are calling me, let me call myself that. You always call me like that. At least fún ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá ẹ sọ pé ọmọ lẹ́nu ṣọ̀rọ̀ ìdí náà sọ wọn elétè pẹlẹbẹ olè olójú kòkòrò ìdí náà wá kó lọ wá ṣẹ̀ṣẹ̀ jẹ ọmọ olórí kolo ìdí náà sọ. At least you stay with me, you use your data and you use your time to stay with us. Say thank you very much and the happy new month. You always say happy new month, you know. Wọ́n bá tó kù tí ọdún àwa parí bá ibi òní bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa both you, Facebook and YouTube and us and my families and my Yorubas. Origin, changing of origin, no, origin Yoruba gangan. Nothing will happen to us in Jesus' name. Otimora, ẹ jẹ́ ká lù bẹ́ẹ̀, ẹ jẹ́ ká fi láì bẹ́ẹ̀. Awala Oba, ẹ̀yin lẹ́wọ̀n máa rí. Don't forget that Yoruba nation is going to stay. Yoruba nation, it will stay. Take it or kò filẹ̀. Either you leave it or you take it. Either you don't take it or you leave it. Either you are doing your own or you are not doing it. Forget it. Gbogbo nǹkan tó bá wù kẹ́ ṣe. Yorùbá nation àdúró. Enough is enough. So thank you very much for staying with me, both Facebook and YouTube. I say thank you very much. God bless you. Today is Friday. Today is Monday. Thank you very much. I really appreciate it. I say God bless you. Love you guys. See you next time. Bye. And then love me.
Wọ́n sùn.